kan ń bẹ nínú al-Qur'ani tó fún wa láǹfààní pé a lè fẹ́ ọmọ kékeré. Kristẹni kan pè mí lórí ẹ̀, mo sì ṣàlàyé fún un pé kò rí bá ní. Kódà níjọ́ tí mo kọ́kọ́ sọ̀rọ̀ èjì Aisha gbà náà, ó wá ṣe ní láàánú pé àwọn mùsùlùmí wá ń fi ń ṣe ìyẹnràn wípé Kùránì gan gbé pé ká fẹ́ ọmọ kékeré. Kódà àwọn àfáà wa tí wọ́n kọjá lọ, Ọlọ́run bá wa kẹ́ wọn kó sì bá wa dáríjì wọn, bí tí wọ́n bá kù sí kó dáríjì àwa náà. Kódà wọ́n sọ ọ́ dé wípé ọmọ tí ń bá ń bẹ lórí ìtẹ́ èèyàn lè fẹ́, pé kò ní lè súnmọ́ ẹni. A sì rí nínú wọn tó sọ yí pé wọ́n lè máa bá a ṣeré kó kàn máa fi nǹkan pa lára. Ẹ wọ̀rọ̀ tí ò dá àwọn àfáà dẹ̀ kọ sínú tírà nínú ọ̀rọ̀ àwọn àfáà salaf as-salih. Bí yẹn bá sì fẹ́ jiyàn sí, a kò jáde fún. Ilé ọ̀rọ̀ tí ìṣọ̀rọ̀ ẹ̀sìn wa ni. Àyà tí wọ́n wá mú dání wípé a lè fẹ́ ọmọdé, a wá fẹ́ ká jọ fi ojú inú àtojú làákàyè ká jọ fi yẹ àyà náà wò. Àyà yẹn ń bẹ nínú Suratu Talaq. A'udhu billahi minash shaitanir rajim. يا أيها النبي إذا طلقتم النساء فطلقوهن لعدتهن وأحصوا العدة. القرآن sọ fún wa yìí pé يا أيها النبي ó ní mo pèrè ànábì. Yẹn fi hàn yìí pé ó dá ojú ọ̀rọ̀ nìkan ànábì Muhammad, ó sì fẹ́ bá gbogbo wa náà sọ̀rọ̀. Ó wá ní إذا طلقتم النساء, bẹ́ẹ̀ bá fẹ́ kọ obìnrin lẹ̀. Awalan, kí la ń pè ní an-nisa'u, kí la ń pè ní nìsá, obìnrin. A ṣàlàyé ọ̀rọ̀ lórí ẹ̀. A sì rí pé lóṣù tó kọjá lọ, Ọlọ́run sọ fún wa pé wabtalul yatama, ẹ kọ́ àwọn ọmọ òrukàn lẹ́kọ̀ọ́ láti gbà tí bàbá wọn bá ti jáde láyé, ata iza balagun nikaha, títí dìgbà tí wọ́n fi bàlágà, tí wọ́n fi dobìnrin, tí wọ́n fi dọkùnrin, tí wọ́n fi ní làákàyè. Ọlọ́run wá ní fàyín ní anastum minhum rushda. Bẹ́ẹ̀ bá wá kẹfí pé wọ́n ti dá nǹkan mọ̀, wọ́n mọ̀ tún yàtọ̀ sósì, fadfa'u ilayhim amwalahum, ẹgbẹ́ property wọn lé wọn lọ́wọ́. Ṣé wọ́n lè gbé property lọ́mọ ọdún 9 lọ́wọ́? Idha balagu nikaha, ìyẹn fi hàn yí pé an-nikahu laysa lil atfal aw tifla, ilé ọkọ ò sí fọ́mọdé. Bí Kùránì ti sọ fún wa, ó tún wá ń sọ fún wa yí pé wa in khiftum alla tuqsitu fil yatama. Tẹ́ bá rí pé nílé ṣe dáadáa kẹ́tọ́jú ọmọ òrukàn tó bàlágà, torí pé ó ti jẹ́ kó wáyé pé wabtalu hatta idha balagun nikah. Ó wá ní fankihum ma taba lakum minan nisaa, ẹ lọ fẹ́ èyí tó bá tẹ́ yín lọ́rùn nínú obìnrin. Ìyẹn lọ bẹ́ẹ̀, káwá gbà yí pé Ọlọ́run bá wa ń sọ fún wa nínú al-Qur'an, àyà tí wọ́n wá dúó lé lórí. Ọlọ́run bá ti jẹ́ kó yé wa yí pé mo wá ń bi wá léèrè pé kí la ń pè ní an-nisa'u. Tá a bá gbọ́rọ̀ yíyé ká mú yẹn dání. Kùránì wá ń sọ fún wa nínú Suratu Talaq, àyà ẹlẹ́ẹ̀kẹrin pé ya ayyuhan nabiyyu, ìrà nẹ́bì níbẹ̀rẹ̀, idha talaqtumun nisaa, tẹ́ ẹ bá fẹ́ kọ obìnrin lẹ̀, fatalliquhunna li'iddatihinna, ẹ kọ̀ wọ́n pẹ̀lú òǹkà. Olóǹkà tẹ́ fi kọ̀ wọ́n, yẹn ni ẹ kọ̀ wọ́n lẹ̀ pẹ̀lú òǹkà nǹkan oṣù wọn. Ọ̀rọ̀ ni wọ́n á sùn li'iddata, ẹ̀rí pọ́ǹkà ní ẹjọ́ pé. Ìyẹn fi hàn yí pé àwa rí tọ́lák, a sì rẹ̀ ìdá mbẹ́. Nínú ṣàríà àárẹ̀ iddatul mutawaffa, ìyẹn tó yẹ pé oye ọjọ́ tí ẹni tọ́kọ rẹ̀ kú tí ó lò. A sì rẹ̀ iddatu tọ́lák,
ẹni tọkùnrin fẹ́ kọ̀ ọ́ lẹ̀ oyè ọjọ́ tí ó lò. Ọlọ́run tó wá sọ yí pé fa'tazilu nisaa fil mahidi, obìnrin ẹ yẹra fún tí ń bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́, wala takrabuhunna, ẹ má sùn mọ́ wọn. Suratul Baqara 222, ẹni pé kí ló lò, ó ní nisaa, ó ní tí mo fẹ́ lò mẹ́ nínú àyà yẹn. Suratul Talaqi yẹn ó ní wallahi, àwọn kan ń bẹ tó jásí pé níyà isna minal mahidi, wọ́n ti dákẹ́ nǹkan oṣù ṣíṣe, min nisaikum, nínú àwọn obìnrin yìí. In irtabtum, tẹ́ ẹ bá tún wá ń ṣe iyèméjì lórí wọn, kàn pé májẹ̀mú ìrìtáàbù ni ó fa ká tún gbé òǹkà mí kalẹ̀ fáwọn. Àwọn kọ́ ni pé tá a bá fẹ́ kọ ìyàwó lẹ̀, wọ́n ní ká ka salasatu kuruhin, nǹkan oṣù mẹ́ta láàkà fún. Ọlọ́run wá ní wallahi ya'isna minal mahidi, àwọn tọ́jú orí wọn ti wá kọjá nǹkan oṣù ṣíṣe. In irtabtum, tẹ́ ẹ bá tún wá ń ṣe iyèméjì pé bóyá ń gbà mí ẹ̀jẹ̀ á máa jáde lára ẹ̀, àmọ́ ẹ wá wò pé ṣé nǹkan oṣù ni àbí kò ń ṣòun. Ọlọ́run wá jẹ́ kó yà pé fa'iddatuhunna thalathatu ashhur, òǹkà ọjọ́ tí wọ́n lò nù lẹ́yìn yóò máa jẹ́ oṣù mẹ́ta, tí ó fi jẹ́ déédéé in tí ó fi jẹ́ nǹkan oṣù mẹ́ta yẹn, bó tiẹ̀ já sí pé òun ò ṣe nǹkan oṣù mọ́ rárá. Ó wá ní wallahi lam yahidna, àmọ́ àwọn tí wọ́n já sí pé ní àwọn tí ń ṣe nǹkan oṣù tẹ́lẹ̀, àmọ́ fi fatarati talaqi, lásìkò tí wọ́n fẹ́ kọ̀ wọ́n lẹ̀ yẹn nǹkan oṣù wọn ò wá, bóyá látara istihadọ̀, bóyá látara àwọ̀wọ̀ ọ̀dẹ́ ẹ̀jẹ̀. Torí pé lómi ń jọ mí nǹkan oṣù ẹ̀ ó lè lọ bẹ́ẹ̀ lóṣù kínní, oṣù kejì, oṣù kẹta, ó padà wá lóṣù kẹrin, kò sì tí ì dákẹ́ nǹkan oṣù. Ọlọ́run wá ní irú àwọn èèyàn bẹ́ẹ̀, in irtabtum, tẹ́ ẹ bá tún ń ṣe iyèméjì pé ṣé nǹkan oṣù ní í ṣe àbí nǹkan oṣù kọ́, wọ́n ṣe Ọlọ́run á máa ṣe iyèméjì lórí ọmọ tí ò tí bẹ̀rẹ̀ sí ní ṣe nǹkan oṣù. Kọ́kọ́ gbé làákàyè sórí Qur'an, torí pé Ọlọ́run ní afala yatadabbaruna al-Qur'an, kí ló dé tẹ́ ẹ lè ṣe làákàyè kẹ́ gbòye sí. Torí pé tí wọ́n bá wọn ní àfààní falisafa nílò, ó ń fi làákàyè tú Qur'an ni, ó ń fi ọ̀rọ̀ àwọn Ṣíà tú ni. Ọlọ́run ní lápẹẹrẹ ẹ rí i pé kí ló lè fà á kóbìnrin máa ṣe nǹkan oṣù kó mọ̀ wá rí nǹkan oṣù yẹn mọ́, tó sì já sí pé nǹkan oṣù rẹ̀ ò tí ì dúró. Ẹ rí i pé nínú àyà yìí Ọlọ́run ń sọ̀rọ̀ èèyàn mẹ́ta. Ó ń sọ̀rọ̀ al-mutallaqa al-aisa, obìnrin tá a fẹ́ kọ̀ ọ́ lẹ̀ tí ò ṣe nǹkan oṣù mọ́, al-mutallaqa al-hamil, èyí tá a fẹ́ kọ̀ ọ́ lẹ̀ tó wà nínú oyún, al-mutallaqa al-murda'a, èyí tá a fẹ́ kọ̀ ọ́ lẹ̀ tó ń fọ́mọ lọ́yàn lọ́wọ́, tó sì já sí pé lásìkò tí ń bá ń fọ́mọ lọ́mú nì kò ní ṣe nǹkan oṣù, àfi tí ń bá ń fi nǹkan ẹ̀mí la ọmú fọ́mọ rẹ̀. Kùránì dẹ̀ mẹ́ńṣọ̀nù mẹ́tẹ̀ẹ̀ta nínú súrà kẹ́yìn náà. Ó dẹ̀ sọ fún wa yí pé àwọn tí wọ́n wà nú oyún nì ajalahunna an yada'na hamlahunna, àsìkò tiẹ̀ ní àsìkò tó bá ti lè bímọ, tó bá ti bímọ ìdá rẹ̀ tán. Kódà tọkọ bá lóun fẹ́ kọ́, tẹ́ pé lẹ́yìn tí wọ́n ní wọ́n fẹ́ kọ́ kalẹ̀ nì, lẹ́yìn ọ̀sẹ̀ méjì rẹ̀ ló bímọ, ìdá rẹ̀ ti pé. Kódà tọkọ rẹ̀ bá kú lónìí tó bímọ ńjọ́ kejì kò ní ṣopó, torí pé ìdá tiẹ̀ ní kó bímọ. Àmọ́ tábà wá kọ́kọ́ gbé ìyẹ̀wò ká gbé sí làákàyè lọ́dọ̀ àwọn Lárúbáwá kí là ń pè ní an-nisa. Kalimatu nisa jam'u imra'atin, plural ni fún gbólóhùn tá à ń pè ní imra'a min ghayri lafziha, tó já sí pé òun wá nínú gbólóhùn tó yàtọ̀, gbólóhùn tó bá jáde nínú singular rẹ̀ ó yàtọ̀ sí tó gbé wá nínú plural. Lọ́dọ̀ àwọn Lárúbáwá tí wọ́n ń pè bẹ́ẹ̀ ní al-untha al-balagha, obìnrin tó ti bàlágà tamaman ní pípé tí ò lábùkù tí ò dín. Tabawa ní ká òbí tọ́bọ̀ yín man laysat tifla, kìí ṣọmọdé rárá. Tabawa fẹ́ mẹ́rin ẹ̀ wá ẹ jẹ́ á lọ sínú tíra lúgọ̀, bíi tíra tá a pè ní as-sa'ah. Sa'ahu yìí
òun ni wọ́n gbé gẹ́gẹ́ bí tajul lugat ìwé èdè tí ń jẹ́ ọba fún gbogbo ìwé èdè láyé nínú ọ̀nà Lárúbáwá. ìkànnù ká tún wá lọ sínú tírà tá à ń pè ní Lisanul Arab tó já sí pé àwọn tí wọ́n jẹ́ àfa súnà wọ́n mú ní gbòógì tí àfa wa Ibn Manzur pé kí là ń pè ní an-nisa nisa yìí plural rẹ̀ a máa jẹ́ niswan jamu imra'atin fún obìnrin walmar'a nínú tírà méjèèjì wọ́n ní kí là ń pè ní almar'a hiya albaligha òun náà lọ́mọ obìnrin tó ti bàlágà gẹ́gẹ́ bọ́lọ̀ ti sọ yí pé wabtalul yatama hatta idha balaghu an-nikah ẹ máa gbìyànjú láti máa kọ́ ọmọ òrukàn lẹ́kọ̀ọ́ kẹ́sì máa dán ẹ̀kọ́ ni wò hatta idha balaghu an-nikah títí tí ó fi dóbìnrin. wọ́n ní wa laysa tiful kì í ṣe tífúlù ọmọdé là ń pè ní nìsáàwù lọ́dọ̀ Lárúbáwá kódà lọ́dọ̀ òyìnbó wọn a máa pe ọmọ ní boy gay wọn èé pe boy ní man wọn ò sì ní pe gay ní woman wọn sì ní pe ní lady. bẹ́ẹ̀ náà lọ́dọ̀ Lárúbáwá wọn a máa lásìkò tí wọ́n máa pọmọ ní àtìfùlù wà tìfùlà pé ọmọdé ọmọ òpónlò yóò lo òpónlò ní bẹ́ẹ̀ tí ó lò bí ọdún 12 torí pé tìfùlà ní ó tún wá ní marahil ó ní pele ẹ̀rí tí ó máa já sí pé marhalatu tòfúlá almurda àsìkò tí wọ́n fi mú ẹ̀rí àsìkò tí ó fi ṣeré ẹ̀rí tí ó fi kúrò nínú eré. ká má wàá sọ wípé ọmọ ọdún 6 táwa ní kó máa lọ lé ọkọ. wọ́n wá ń jẹ́ kó máa yé wa wípé ẹ jẹ́ ká tún wo àyà kan nínú al-Qur'an tá a bá ka Suratul Nur èyí tá a mọ̀ sí chapter 24 verse 31 ọlọ́ni awi tiful alladhina lam yablughu ala awrati nisa nígbà tó Ọlọ́run bá ń ka àwọn tí wọ́n lè wọlé tọ̀ obìnrin ó látàwọn tí wọ́n jẹ́ ọmọ kéékèèké lọ́kùnrin àti lóbìnrin tó já sí pé ní lam yablughu ala awrati nisa wọ́n tí ìdógóńgó kánmọ̀ pé kíní ìhòhò ní ṣọmọ ọdún 6 máa ń tà ń pè ní ìhòhò ọmọ tó lè wọ pátá jáde ọmọ tó lè jáde láì mọ́ fi nǹkan sára kódà ọmọ ọdún 6 ọmọ ọdún 7 kò mọ̀ tí wọ́n ń pè ní àwọ̀rà torí pé kò tí ì sí nínú máràhálà wípé ìhòhò ní ń bẹ lára ẹ̀ òun ò ní mọ̀ sí nǹkan kan àwa láwa máa kọ́ lẹ́kọ̀ọ́ torí pé ó jóbìnrin pé rárá lọ wọṣọ ìyẹn fi hàn pé awi tiful ọlọ́run ní wíbà ní tàbáwọn ọmọ kéékèèké alladhi lam yadharu ala awrati nisa àwọn tí wọ́n ti gan ní kán mọ̀ pé ìhòòhò rẹ̀ tán bá rí wọn mọ̀ sí nǹkan kan lọ́dọ̀ ìyá wọn tán bá rí lọ́dọ̀ bàbá wọn wọn mọ̀ sí nǹkan kan tí ìbá ṣe pé ayé bàjẹ́ wọ́n ń wo ohun tí ò da làwọn náà fẹ́ wò pé wọn mọ̀ sáì da wọ́n wá fẹ́ ṣerú ẹ̀ wọn mọ̀ sí irú tẹ̀ pé eré làwọn kà á kún. ló fi jásí pé níbi ayé bàjẹ́ lónìí èèyàn ò lè wo fíìmù pẹ̀lú ọmọ rẹ̀ kó lóun wéré Yorùbá níjọ́ táwa kéré tó bá di bí sáà ní wọn kàn paná ni àwọn tí wọ́n ti bàlágà ó ti mọ tí wọ́n gbà lérò ńbẹ ọmọdé ò lè mọ̀ àmọ́ nísìn wọ́n mọ kunra wọn lọ́dà ńbẹ náà ni táwọn ọmọ ni ó mọ jẹ́ àṣeré yẹn àwọn ò mọ kọjá wípé eré torí pé làákàyè wọn ò gbé àtún wá máa nà wọ́n àwa ló sì yẹ ká jẹ gbà Ọlọ́run ọba sọ bẹ́ẹ̀ ẹlòmí ó máa wò pé ṣèbí tí fúlù tọ́lọ̀ ń lò ní ṣèbọ́ ọmọkùnrin ni nínú èdè Lárúbáwá láàmù hali tí ń bẹ lára rẹ̀ nínú tí fúlù ní wọ́n ń pè ní jìnsíyàtú al-istighraqiyya jìnsíyà yẹn ni pé ó ti kó sínú tufidul umum Ọlọ́run ti fi ó generalize ẹ̀ lórí pé àtọkùnrin àtobìnrin lọ́lọ́run ọba pè ní tí fúlù mẹ́ a wà fún wa lápẹẹrẹ ń tá fi mọ̀ kàmá fi qawlihi ta'ala gẹ́gẹ́ bó ṣe wà nú ọ̀rọ̀ Ọlọ́run wípé innal insana lafi khusrin káwá sọ pọ́kùnrin nìkan ní báwí nígbà Ọlọ́run ní wal asr mo fi ìrọ̀lẹ́ ayé mo fi búra o àbí mo fi àsìkò ìrun al asr mo fi búra innal insana lafi khusrin ọmọ ènìyàn lásìkò ní wọ́n máa ṣe nǹkan àdánù ni tabawo al-insanu ni tufidul umum istighraqiyya ni ó ti kó ọkùnrin dání ó sì ti ṣe kíni ó ti kóbìnrin dání
bọ́lọ̀ ń ṣe ń sọ yí pé àwìtífò àtàwọn ọmọ kéékèèké òpó ńlò àwọn ọmọ obìnrin kékeré àtọkùnrin wọn tí ìmọ̀ ń tán pè ní òhò a lè pẹ̀rú ẹ̀ ní rìjàl ló fi jásí pé tọ́lọ̀ ń bá fẹ́ sọ̀rọ̀ àná Muhammad aleyhi salatu wa salam yóò ní ma kana Muhammadun aba ahadin min rijalikum torí pé wáládù làwọn ọmọ rẹ̀ kú tí fúlù ni wọ́n kú Muhammad èé ṣe bàbá ẹnì kankan nínú ọkùnrin nù yín torí àwọn ọmọ ẹni ò tí ì dọkùnrin ọmọ tí ò tí ì dobìnrin ò lè lọlé ọkọ ọmọ tí ò tí ì dọkùnrin ò lè fáyà torí pé ń tá ń pè lọ́kọ àtìyàwó òun náà ní ká sọ yí pé ìyàwó yín ni o aṣọ òbora ni o unna libasun lakum wa antum libasun lahunna báwo lọmọ ọdún mẹ́fà bẹ́sàn ṣe fẹ́ jáṣọ òbora kí ló mọ̀ tí wọ́n ń ṣe mẹ́ báwo ni ó ṣe yé báwo ni ó ṣe tọ́mọ rẹ̀ báwo ni ó ṣe pọnmọ rẹ̀ báwo ni ó ṣe wú ọmọ rẹ̀ fẹ́ni tó bá ní làákàyè tó sì lóye ọmọ ọdún mẹ́fà mẹ́sàn-án kò sí fúnlé ọkọ lílọ mo kà ń kẹ́kẹ́ ń jò ní Yamani ló ti ṣẹlẹ̀ ní Yamaniya wọ́n mú ọmọ ọdún méje wọ́n mú un fọ́kọ ní wọ́n ń jọ tó wọlé ọkọ nì lọ́kọ rẹ̀ bá sùn tọ́mọ náà sì jáde láyé kò bá hospital torí pé ó kéré sí tí wọ́n gbélé lórí àwọn ìyá rẹ̀ làwọn ṣe ìyàwó fún wọn mọ̀ pé àwọn ń túfọ̀ rẹ̀ ni ẹnìkan sẹ́ndì kan náà sí mi níjẹta ọmọ 60 tí wọ́n wá ní kọ́mọ náà yìí wá fẹ́ ọmọ yẹn náà wá ń pariwo gẹ́gẹ́ bí wọ́n ti láìṣà ń pariwo nínú Sahihul Bukhari torí pé téèyàn ò bá máa là àwọn alálẹ̀ Mubarak sọ pé Aisha ń pariwo Sahihul Bukhari ló ń sọ pé Aisha ń pariwo pé ha 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 léyìí tí ń túmọ̀ sí pé mi ò ṣe o mi ò ṣe o wọ́n fi ti pa mu nínú Sahihul Bukhari ló wà wọ́n ní títí tó fi já sí pé ó pariwo títí tóun rẹ̀ ò lè jáde síta mọ́ mo kó tiẹ̀ ní oṣù tó kọjá lọ bó ṣe wà nínú Sahihul Bukhari nù Ànábì dẹ̀ jẹ́ kó yé wa wípé ẹ gbọ́dọ̀ fẹ́ obìnrin láì bá ṣe pé ó ní faramọ́ wọ́n wá ní kí ni ó fi faramọ́ Ànábì lóhùn náà ni kó dákẹ́ kó má wí nǹkan kan Aisha pariwo tí wọ́n fi mú wọlé ni léyìí tó ń fi hàn yí pé kò tẹ́ lọ́rùn ṣáànẹ́bì ni ó wàá fẹ́yàwó pẹ̀lú túláàsì àwọn àfáà ní a lè fọmọ lọ́kọ pẹ̀lú túláàsì tí ó bá ti dàgbà ó wà ní àkọọ́lẹ̀ kìí ṣe pé bóyá ọ̀rọ̀ irọ́ àbí nǹkan ibi táwa lọ ni pé unna libasun lakum wa antum libasun lahunna ìyàwó yìí yóò jẹ́ aṣọ ìbora fọ́kọ rẹ̀ ọkọ náà ó sì jẹ́ aṣọ ìbora fún ọmọdé ó ṣe jẹ́ aṣọ ìbora fún àgbàlagbà kò lè ṣeé ṣe ìtànpẹ̀ ní nìsáhù nìyẹn nínú èdè lárúbáwá láàmù tí ń bẹ́ẹ̀ ìṣègìràkíyà ní ibẹ̀ ni mo dé ọlọ́run ti ní ìlàlàdínà àmánù àlẹ̀dínà àmánù yẹn náà láàmù tí ń bẹ́ẹ̀ ìṣègìràkíyà ní àtọkùnrin àtobìnrin náà lọ́n ṣe kí ni o lọ́lọ́wọ́n bá ń bá wí. tá a bá tún wo àdìsù ànẹ́bì kan ó ní wakuluna laka abudun wakuluna laka abudun abudun tó lò ó lo mufradu singular ló ló mẹ́ ìyẹn fi hàn pé ń tàn nẹ́bí ń sọ níbẹ̀ ní pé wàkúlù náà làkà ìbádùn gbogbo wa pátá ẹ̀dá rẹ̀ là ń ṣe ó sì lò ní mufrad wọn a máa lò bẹ́ẹ̀ ọ̀rọ̀ ẹyọ kan wọn a sì máa lò fẹ́yàn tó pọ̀ pé kúlù náà làkà àbùdùn ìtumọ̀ ẹgbẹ́ gbogbo wa ẹ̀dá rẹ̀ là ń ṣe táàbàtú ìbádùn àtọkùnrin àtobìnrin lọ́lọ́wọ́n bá ń sọ bí kọ́rínà káwá lọ gbé sínú alukur'an tá a bá lọ sínú suratul hajj ayé ẹlẹ́ẹ̀karùn quran 22 kátún lè fi gbọ́ yé ọlọ́ni in kuntu fi raybin minal ba'th tẹ́ ẹ bá ń ṣe iyèméjì pé lẹ́yìn tẹ́ ẹ bá kú tí ọlọ́run tún lè jí wa dìde mọ́ ọlọ́ni fa inna khalaqnakum min turabin àwa la dá yín látara yẹ̀pẹ̀ thumma min nutfatin lẹ́yìn yẹ̀pẹ̀ la wá dá yín ní àtọ̀ thumma min alaqa lẹ́yìn àtọ̀ la wá sọ yín di ẹ̀jẹ̀ kíkí tí wọ́n máa ń pè ní leash ó ní thumma min mudghah lẹ́yìn ní látún wá sọ yín di bá sí ẹran ọlọ́ni bẹ́ẹ̀ tí wá wà nù ní tó já sí pé ní mukhallaqatin wa ghayri mukhallaqah ẹni tá a ṣe lẹ́dàá ń bẹ nù yín ẹni tá a ní í ṣe lẹ́dàá ń bẹ nù yín linubayyina lakum ká lè fi hàn yín báwo ọlọ́run lálágbára tá à ń ṣe gbogbo ẹ̀
ó ní thumma nukhrijukum tiflan lẹ́yìn náà a tún wá mú yín jáde lọ́mọdé òpónlò litabulugu ashuddakum títí dìgbà tẹ́ fi wá bàlágà ó ní faminkum man yutawaffa ó ń bẹ́nu jẹ́ pé láàrin ìjọmọdé sásìkò bàlágà yẹn ni ó fàyè lẹ̀ wa minkum man yutawaffa ila haridhalil humur ó sì ń bẹ́nu jẹ́ pé yóò lo ayé nì tẹ́mi rẹ̀ ó gùn gan táyé gan su ẹni pé nukhrijukum tiflan tiflan tí ń sọ ń bẹ̀ ni ó ń sọ̀rọ̀ ọkùnrin àtobìnrin kìí ṣe pọ́rọ̀ ọkùnrin nìkan ní lọ́lọ́wọ́n bá ń sọ ń bẹ̀ ẹni tí ò tí bàlágà tí fúlù ni bẹ́ẹ̀ ni tó fúlù ni ọmọ tí ò tí gbọ́n láti máa pé ẹnìkan tún fúlù dẹjọ́ tí fúlù yẹn náà ni wọ́n pè ní tún fúlù ìyẹn fi hàn wáyé pé mo wá sọ lẹ́ẹ̀kan àyá Al-Kùránì tó wá ń bá wa sọ̀rọ̀ wípé àyá tó wá kó bá wa yìí táwọn èèyàn ò gbọ́yé tí wọ́n wá ń rò pé Islam wá jẹ́ sí ìdọ̀tí Islam yìí ṣẹ̀ sí ìdọ̀tí intal Kùránì ń bá wa sọ ń bẹ̀ ni wípé ó ní wallahi ya isna minal mahid àwọn tí wọ́n ṣe nǹkan oṣù nú yín mọ́ inirtabtum tẹ́ ẹ bá tó wá ń ṣe iyèméjì bóyá ó ṣe é ṣe kẹ́sì mẹ́rí istihadọ̀ kẹ́jẹ̀ yẹn máa wá ń gbà mí kó máa jọ nǹkan oṣù kó sì máa jọun iyèméjì mbẹ́mbẹ́ ó ní fa iddatuhunna thalathatu ashhur òye ọjọ́ tí wọ́n lò nínú ilé yín oṣù 3 ni ó ní wallahi lam yahidna ẹ wá máa gbọ́rọ̀ ibi tí mo ń lọ́nu ni wallahi lam yahidna àwọn tí wọ́n wá tí wọ́n ní nǹkan oṣù ń gbà yẹn táwọn àfa bá wá fẹ́ tu wọ́n wá tu sí wípé àwọn tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣe nǹkan oṣù ìtọ́lọ̀hún sọ kọ́nù ìtọ́lọ̀hún sọ ni wípé àwọn eléyìí wọ́n ti ń ṣe nǹkan oṣù ń gbà náà àmọ́ nǹkan oṣù ní dákẹ́ nítorí ìdí kan nítorí kíni nítorí ìdí kan torí pé tá a bá wò ó lọ́dọ̀ àwọn àfa wọ́n ní walaw kana al-amru kama dhannaw tó bá jásí pé bọ́n ṣe wí náà lọ̀rọ̀ rí tàkìdírù in tó yẹ kí Kùránì wá ni pé wallahi lamma yahidna àwọn tó jásí pé ní wọ́n padà ṣe nǹkan oṣù lamma ló yẹ kó jẹ́ wọ́n wá nílé ìwà wúwa náà fún yún lè ṣe ìhìn yutaraqabu wuquhu eléyìí la fi ń ti nǹkan kan sẹ́gbẹ́ kan ní tó jásí pé wọ́n sì ń retí pé yóò ṣẹlẹ̀ wa amma al-istikhdamu at-ta'bir al-Qur'an àmọ́rú gbólóhùn tọ́lọ̀ ń lò yìí láàyè yìí pé lam yahidna yìí yustakhdamu li nafyi shay'in alladhi la yutaraqabu wuquhu wọn a máa lò fún tí ò ní padà ṣẹlẹ̀ bí rò pé gbọ́ sọ pé tàkọ́kọ́ lamma yahidna wọn a máa lò fún tí wọ́n pé ní à ń retí kó ṣẹlẹ̀ àmọ́ nǹkan ni ò tí ì ṣẹlẹ̀ lámú yìí wọ́n máa ń lò fún tó já sí pé kò ní padà ṣẹlẹ̀ ẹ gbọ́ yìí dáadáa nísìn a wá rí pé fayus kìtú qawla man dhanna anna sagira yìí wọn wà dágbó lóhùn ẹni tó ń sọ wípé àwọn ọmọ kéékèèké tí ò tí ì ṣe nǹkan oṣù lọ́lọ́wọ́n ọba ń sọ ń bẹ̀ tó yẹ pé a sì ń retí kán ṣe àfa àgbà nínú náà wù ní tó jáfe ìlédè táwọn àfa súnnà náà sì gbàgbọ́ pàfà súnnà ni àfa wa sí ìbàwé rahimahullahu ta'ala ó ní fa idha qala al-qa'il tẹ́nìkan bá ń sọ̀rọ̀ tó bá wá sọ pé lam yahtini zaidun zaidu tí wá mi wá zaidu ò wá mi wá ó ní fa huwa nafyun li qawlihi atani zaidun yìí ń jẹ́ ń tá a fi ti dànù pé zaidu wá mi wá zaidu ò ní wá mi wá kò wá ni ó ní fa idha qala lamma yatini zaidun tá a bá sọ pé zaidu ò tí wá mi wá ó ní túmọ̀ rẹ̀ ni pé annahu lam yati kò tí ì wá o wà innama yatawaqqa'u àmọ́ yóò padà wá mi rò pé gbọ́ ibi táwa gbé lọ ní pé azawaju fil islam ilé ọkọ lílọ nínú islam lirrijali wan nisa is for men and women kìí ṣe fáwọn children kìí ṣe fọmọ kéékèèké wa laysa lil atfal sighar ilé ọkọ èé ṣe fọmọ wẹ́wẹ́ rárá kílẹ̀ pé kìí ṣe infant so kọ́lọ̀ ń kó là wá so tábà wọnú al-Qur'an
a rí i pé ọ̀rọ̀ yìí ẹ jẹ́ ká wá lọ mú àwọn ẹ̀rí tó lè gbé nínú Qur'an. Ọlọ́run sọ fún wa yìí pé lam yalid walam yulad, torí pé nǹkan yẹn tí ò ní padà ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ ni. Lam yalid, wọn bí Ọlọ́run, torí pé wọn ní padà rírú ẹ̀ bí. Walam yulad, wọn sì ṣe kí ni, wọn rírú ẹ̀ bí, wọn lè bí. Lẹ́yìn ọ̀rọ̀ yẹn wọn tún lè bí wú ẹ̀. Iṣẹ́ tí lámọ̀ ṣe nù tí ò bá yé yín dáadáa. Tá a bá tún wá wò Al-Qur'an tún sọ fún wa nínú Suratul Baqarah pé in kuntum fi raybin mimma nazzalna ala abdina, tẹ́ ẹ bá ń ṣe iyèméjì lórí Al-Qur'an tá a sọ kalẹ̀ fún Muhammad sallallahu alayhi wa sallam, fa'tu bi suratin min mithli, ẹ̀yin náà mọ́ ègìgé ọ̀rọ̀ kan wá tí ó jọrú tínú Qur'an ni, wad'u shuhada'akum min dunillah in kuntum sadiqin, ẹ wá lọ pa àwọn ẹlẹ́rìí tí yín wá kó mọ̀ jọ Ọlọ́run lẹ́ẹ̀fi ṣe ẹlẹ́rìí tó bá já sí pòótọ́ lẹ́ ń sọ. Wa in lam taf'alu, tẹ́ ẹ̀ bá ti nílé ṣe, torí pé kí ni o, wa lan taf'alu, ẹ̀ lè rí ṣe, iṣẹ́ tí lámọ̀ ṣe nù ni. Ibi tá a bá ti lo lámú àrònú kí nǹkan yẹn ṣẹlẹ̀, tá a bá sọ pé wallahi lam yahidna, àwọn tí wọ́n ṣe kí ni o, tí wọ́n ṣe nǹkan oṣù, kì í ṣẹni tá a tún retí kó wá ṣe. Eléyìí fẹ́ kàn ń ṣe nǹkan oṣù yẹn, àmọ́ nǹkan kan ló dá dúró, kì í ṣe pé kò tí ì bẹ̀rẹ̀. Ìkànnù tá a bá tún wọnú Al-Qur'an nínú Suratul Tawbah àbí ká lọ sínú Suratul Hujurat, nígbà táwọn kèfèrí àwọn mùnáfìkí àwọn Lárúbáwá wọ́n ní wa idh qalatil a'rabu amanna, nígbà táwọn mùnáfìkí Lárúbáwá ní amanna, àwa ti ní ìgbàgbọ́ nínú Ọlọ́run. Ọlọ́run ní kul lam tu'minu, ẹ máa sọ pé torí pé Ọlọ́run mọ̀ pé wọ́n ní ìgbàgbọ́. Ó ní lam tu'minu walamma yadkhulul imana fi qulubikum, àmọ́ ń jọ́ tó bá di pé ìgbàgbọ́ ó ń bọ̀ wá dénú ọkàn yín, la yalitikum min a'malikum shay'a. Ìntẹ́fì wa mọ̀ ní pé Al-Qur'an wa ní wa mimman hawlakum minal a'rabi munafiqun, àwọn tọ́lọ̀ ń bá sọ̀rọ̀ nù ni. Àwọn kan bẹ tí wọ́n yí yín ká nínú àwọn Lárúbáwá ní pé munafiquna, olójú méjì ni wọ́n, ìgbàgbọ́ ò lè dénú ọkàn wọn, Islam nìkan ni wọ́n máa ṣe kí ni o, ni wọ́n máa ṣe. Ọlọ́dẹ ni wa minal a'rabi man yu'minu billah, àwọn kan ó sì wà náà Lárúbáwá jẹ́ pé wọ́n gbọ́ Ọlọ́run gbọ́, àmọ́ àwọn tọ́lọ́run sọ ni lam tu'minu, àwọn eléyìí ò lè gbàgbọ́. Lámù yẹn náà ló lò. Tá a bá tún fẹ́ wò á tún ní pé tá a bá lọ sínú Al-Qur'an, Ọlọ́run tún ní ma salakakum fi saqar, kí ló gbé yín wọnú náà saqar, qalu lam naku minal musallina, torí pé àsínú àwọn tí wọ́n, torí pé wọ́n tún ní padà kí wọ́n mọ́. Walam naku nut'imu al-miskin, torí pé ẹ sọ pé ronú ni Qur'anu bil Qur'anil karim, hadha afdalu tafsir inda Allah, tafsiri tó dájú lọ́dọ̀ Ọlọ́run òun náà ni pé an tufassara al-Qur'an bil Qur'an, ẹ mú un tọ́lọ́run fi tú nǹkan ẹ fi tú. Eléyìí mo rò pé tí èèyàn bá ní làákàyè, yà pé ẹni tí ò bá ní làákàyè tí ò lè gbé, tó já sí pé ní tí ó wà nù tọ́bárí, torí pé ní tí tọ́bárí túnu, ní tí Ibn Kathir náà túnu, náà ni Qurtubi tú lóore yìí pé wọ́n lè fẹ́ ọmọ kékeré, ọmọ kékeré Ọlọ́run sọ ń bẹ̀, kò sì sí ẹ̀rí kan tó sọ bẹ́ẹ̀ fún wa, kọjá wípé lára ẹ̀rí tá a rí lọ́dọ̀ àwọn àfáà tí wọ́n kọjá lọ nínú àwọn tí wọ́n jẹ́ tábìín, in tí wọ́n sọ fún wa ní wípé irú ọ̀rọ̀ yìí qala Mujahid lórí ọ̀rọ̀ àyà yìí, ó ní àyà tá à ń sọ yìí, ó láyà yìí wá fil mustahadọ̀, fẹ́ni tí nǹkan oṣù ẹ̀ tó ń sun ẹ̀jẹ̀ tí ò dákẹ́, èyí tá ń pè ní istihadọ̀, ó ti parí nǹkan oṣù àmọ́ ń rí ẹ̀jẹ̀ la tadri damu haidin hamdama illa, tí ó mọ̀ bóyá ẹ̀jẹ̀ tí ń ṣe ni o, bóyá ẹ̀jẹ̀ nǹkan oṣù ni tàbẹ́jẹ̀ àárẹ̀, bóyá àrùn ló wà lára ẹ̀. Àwọn èèyàn Ọlọ́run sọ pé lam yahidna bisharti inirtabtum, tẹ́ bá tún ṣe iyèméjì, ṣe rí pé kì í ṣe pé kò tí ì máa ṣe, ó ń ṣe, àmọ́ lásìkò ní nǹkan oṣù yẹn kò sí lé. Àfọwà Ikrimah náà dá sí àti Qatada, ó ní mina rayba almarha, ibi tá a ti ń ṣe iyèméjì lórí ọ̀rọ̀ obìnrin pé almustahadọ̀, obìnrin tó ń jásí pé ó ń sun ẹ̀jẹ̀ tẹ́jẹ̀ ni ò dákẹ́, la yastaqimu la alhaidu, nǹkan oṣù ẹ̀ ò sinmi, tahidu fi awwali sha'rin, tó ṣù bá bẹ̀rẹ̀ ó lè ṣe nǹkan oṣù mìràrá
kó máa ṣe lọ ṣe bẹ́ẹ̀ tó bá tún ti parí oṣù náà ó tún lè bẹ̀rẹ̀ tí wọ́n ní mọ àsìkò nǹkan tó ń ṣe nǹkan oṣù gan ṣe hàn pé òun ò tí ì dákẹ́ nǹkan oṣù àmọ́ nǹkan oṣù ẹ̀ wá kò wá sásìkò ìtọ́lọ́wọ́n bá ń sọnù ká bá kú mbẹ́ ká wò pé àwọn àwòrán lọ́wọ́n bá ń sọ ó wá ní wal mutallaqat àwọn tí wọ́n fẹ́ kọ́kọ́ lẹ̀ ta ló fẹ́ kọ́kọ́ obìnrin ló fẹ́ kọ́kọ́ yatarabbasna bi anfusihinna thalathata quru àwọn náà ní kí wọ́n fara mẹ́lẹ́ fún nǹkan oṣù mẹ́ta ó ní wa idha tallaqtumun nisaa tẹ́ ẹ bá wá fẹ́ kọ obìnrin lẹ̀ fa balagna ajalahunna tásìkò ìkọ̀ wọn lẹ́ni tó jọ wọn bá ti pé famsikuhunna ẹ̀ tún lè fà wọ́n mọ́ra padà aw farikuhunna tàbí kẹjọ mọ́ lọ bí ma'rufin lọ́nà tó dáa níbomi gbogbo àyà yìí suratul Baqara náà ni ìkan 228 ìkan 237 ẹ̀ lọ́ọ́ kà ń bẹ̀ níbi kan wọ́n ní idha tallaqtumun nisaa tẹ́ ẹ bá fẹ́ kọ obìnrin lẹ̀ fa balagna ajalahunna ọjọ́ ta ní kó kà yẹn tó bá ti pé ẹ wá gbọ́dọ̀ sọ yí pé kò lè fẹ́ ọkọ nìmọ́ tó bá sì wún láti fẹ́ wọ́n lè fẹ́ra wọn fara wọn padà káwá lè mọ̀ pé ẹni tó ń tọ́mọ lọ́lọ́wọ́n bá ń sọ ó ní waliwalidatu àwọn tó já sí wípé walidat àwọn náà làwọn òbí lóbìnrin tí wọ́n bímọ yurdi'na awladahunna wọ́n sì fẹ́ kọ̀ọ̀kan wọn lẹ̀ wọ́n fún ọmọ wọn lọ́yàn fún ọdún méjì gbáko fẹ́ni tó bá fẹ́ fọ́mọ lọ́yàn pé àmọ́ wa 'ala al-mawludi lahu rizquhunna ẹni tí wọ́n wá bí ọmọ náà fún o bàbá yóò mọ fún obìnrin ní lóúnjẹ o yóò sì mọ fún láṣọ lọ́nà tó dá o àwọn méjèèjì ò sì gbọ́dọ̀ fọ́mọ nìkó nira bára wọn tó bá rí i pé ìdánwò fẹ́ wọ̀ kán gbé ọmọ fẹ́ lómi kán máa sanwó fún irú ẹ̀ yìí làwa ń sọ ọ̀hún ni kí wá ló lè fà á kóbìnrin lè má fi ṣe nǹkan oṣù tí nǹkan oṣù ò sì tí ì dákẹ́ lára ẹ̀ wọ́n láwọn kan ní pé àrídọ́ àtọ̀bẹ̀ ìyá ìmọ̀ fún ọmọ lọ́yàn ọ̀nà méjì ló wà bí èèyàn bá bímọ tó ń fún ọmọ lọ́yàn tó sì ń fóúnjẹ là á tàbó ń fún ọmọ lọ́mú àbó ń fún ọmọ lóúnjẹ kò fún lọ́yàn tí ó fi bẹ̀rẹ̀ nǹkan oṣù rẹ̀ padà kó lè ju ọ̀sẹ̀ 5 sọ́sẹ̀ mẹ́sàn-án between 5 weeks and 9 weeks àmẹ́ntí ń fún ọmọ lọ́yàn tí ò ní fi nǹkan míì lọ́sàn-án lóru kó tó lè rí nǹkan oṣù yóò pé oṣù 9 sóṣù 8 tàbí lẹ́yìn ìgbà tó bá fún ọmọ lọ́mú tán 95% obìnrin bó ti rí nu ẹjẹ́ á lọ béèrè lọ́dọ̀ àwọn tí wọ́n lẹ́kọ̀ọ́ irú yẹn tí wọ́n bá fẹ́ kọ́ lẹ̀ báwo ni wọ́n ṣe kọ́ irú ń tọ́lọ́run sọ nìyẹn pé lam yahidna èyí ní ti ń ṣe nǹkan oṣù àmọ́ lásìkò nǹkan oṣù rẹ̀ ń ṣe ségesège kì í ṣọmọ tí ò tí ì bẹ̀rẹ̀ torí pé ọ̀rọ̀ tọ́lọ́run ọba lónìí òun ò lè wá mọ́ kò tí ì kàn kò tí ì bẹ̀rẹ̀ wọ́n ń retí kó ṣẹ̀ṣẹ̀ ṣe ni. ẹlẹ́ẹ̀kejì ẹni ìdáàmú tẹ̀bùyìd tó bá já sí pé ó ṣàfẹ́kù ẹyin èyí tẹ́ ń pè ní óférì. nígbà èyí ó mọ ṣàfẹ́kù ẹ̀ tẹ́yin yẹn ò ní wá torí tẹ́yin yẹn ò bá ti wá menstruation náà ò ní wá torí tẹ́yin yẹn ní máa fọ́ sínú ara ni ó dìdọ̀tí ni ó bá ẹ̀jẹ̀ jáde tó bá lọ já sí pé àárẹ̀ ṣobìnrin nì tí ẹyin yẹn tó lọ gbọ́lidé kò ní ṣe nǹkan oṣù lam yahidna lásìkò yẹn kò sí nǹkan oṣù fún àwọn tọ́lọ́wọ́n bá ń sọ nù nínú ẹ̀ náà ni sínú aliyasil mubakir ọjọ́ orí àwọn kan ọmọ kékeré ni wọ́n ní tó nǹkan kan nǹkan oṣù wọn ó sì sálọ ó lè lọ bẹ́ẹ̀ fóṣù 5 oṣù 6 yóò mọ lọlé dókítà lọ wọ́n mọ fún lógún tí ó máa lò lára tó lè dá nǹkan oṣù dúró náà ni suustikdamil adwiya almukdarat kóbìnrin máa mú gbó kó máa mú drug ó lè dá nǹkan oṣù dúró lára ẹ̀ ó sì tún lè padà wá lára tó lè dá dúró náà làwọn family plan burúkú mi ẹbí tí wọ́n bá ṣe obìnrin mi yóò wá nǹkan oṣù ẹ̀tì fọ́dún 3 tọkọ bá wá fẹ́ kọ́ lẹ̀ mọ́ tí ọmọ tí ò ti ṣe nǹkan oṣù ọlọ́run wíwù kùránì tí ó mọ jẹ́rìí gbogbo sàmẹ́nì kankan ìwé gbogbo sàmẹ́nì kankan kì í ṣe ìwé àsìkò tọ́bárí nìkan kì í ṣe ìwé àsìkò ibùnú kàsírì nìkan ìwé ibùnú kàsírì ò sí láyé tiwa nísìn kò mọ̀ nípa family planning tí wọ́n máa ń kìbọnú iṣan kùránì sì sọ̀rọ̀ pẹ̀
tó bá dé tóbìnrin yóò bá kọ ìyàwó báwo ni ó sì kọ́ nígbà tí ò sójú àwọn wọn rí nǹkan sọ ń bẹ̀ wọ́n dákẹ́ lórí ẹ̀ ẹnu tó dá wọn lójú lásìkò tiwọn náà ni wọ́n fi tú ẹ̀ wá ní ká wá dúró sásìkò wọn táwa jára àsìkò wọn ni. sòkòlò ń kó là wá bákan náà nkìtọ́ ìdáwọ̀rọ̀ tó rìyáàdì tó bá di pé kò sí ń tà ń pè ní àsìkò ìdárayá lára obìnrin mọ́ tó jásí pé ó ní í ṣe pẹ̀lú nashatul jasadi tára ó fi mọ́ dá ṣáṣá nǹkan oṣù ẹ̀ lè fara pamọ́. irú àwọn ntọ́lọ́hún sọ ni ẹ wá jẹ́ ká padà sọ́dọ̀ adé Muhammad ó ní murru awladakum bis-salati wa hum abna'u sab'a ẹ máa kọ́ àwọn ọmọ yín ní bí wọ́n ti máa kírun tí wọ́n bá ń bẹ lọ́mọ ọdún méje ẹ máa kọ́ wọn lẹ́sìn o ó ní wa hum abna'u ashir tí wọ́n bá di ọmọ ọdún mẹ́wàá wadribuhum alayha ẹ máa já wọn lọ́rẹ́ lórí ẹ máa bá wọn wí wa farriqu baynahum fil madaji wọ́n bá ti di ọmọ ọdún mẹ́wàá ẹ yà wọn lórí ibùsùn ẹ má jẹ́ kọ́mọ ọkùnrin àtobìnrin kó máa sùn pọ̀ mọ́ torí pé wọ́n ti fẹ́ máa ní ìdàgbàsókè nínú ẹ̀yà ara ní ẹ lọ́mọ ọdún mẹ́wàá ọmọ tí wọ́n ti yà bùsùn ẹ̀ ẹni kó máa lọlé ọkọ àwọn awi tí wọ́n nílẹ̀ ròyìn ṣe alùsùn náà alùkí wà ní alùsùn náà ni ẹ má ṣàìṣe o torí pé súnà ní í ṣe o láwù lihiyatun onírùngbọ̀n wàláwù imra'atun muhtajaba ó sì níyàwó tó jẹ́lẹ̀ á wàláwù rijalun ó sì láwọn èèyàn yaktaduna bis súnà táwọn náà ń kọ́ ṣe súnà á lè dínà yẹn tí ń bá ń ṣe òbádà láàmà wí oní súnà mélòó ló wá bọ́ tàtó ní tí ń ṣe òdá èyí tó ń ṣépè fún gbogbo ayé mélòó ló bọ́ tàtó ní tí ń ṣe dá wọ́n ti bá nẹ́bí sọ yí pé mi ò ní jẹ́ lépè ẹ̀ sì gbọ́dọ̀ ṣépè fúnra yín ta ló tó bọ́ta gbà tóun náà fẹ́ yẹ tí ò fẹ́ kán bùkù tó bá pọ̀ mọ́ ọdún mẹ́wàá ẹ̀yà bùsùn wọn àfọwọ́ Ahmed ló gbà yí wá àtàfọwọ́ Abu Dawud àdìsí tó sì lálàáfíà ni tá a bá lọ́wọ́ kìtàbù sọ́láàt yíhun tún lọ bẹ́ẹ̀ tá a bá tún wá wo àdìsí lọ́dọ̀ Imam Bukhari rahimahullahu ta'ala tó sọ fún wa wípé wọ́n fẹ́ Aisha lọ́mọ ọdún mẹ́fà gẹ́gẹ́ bí wọ́n ti ní ìyàwó Aisha wí wà bànábì ha wọ́n sì bà lé lọ́mọ ọdún mẹ́sàn-án nígbà tó dé Medina ìbéèrè kan tún wá délẹ̀ tá a jájọ gbé làákàyè lé lórí ìgbà wo la nẹ́bì fẹ́ Sauda ṣe é mọ̀ yí pé nígbà tí Khadija kú lẹ́yìn ọdún mẹ́ta tí Khadija kú la nẹ́bì fẹ́ yàwó torí pé lọ́dún tí kú yẹn ṣẹlẹ̀ oṣù kan síra ni Khadija àti ẹni tó kù fún ní bàbá kú tí wọ́n já sí pé ọdún ìbànújẹ́ ní fún nẹ́bì lẹ́yìn ikú àwọn méjèèjì yìí ni wàhálà wá dé sáà nẹ́bì ní ó lè gbádùn Mọ́kà mọ́ wàhálà mọ́gbádùn Mọ́kà àìnísìmí mọ́gbádùn Mọ́kà òjò ronú pàfẹ́yàwó lẹ́yìn ọdún kẹta ni ìyá wa níṣẹ̀ṣẹ̀ wa lọ béèrè lọ́dọ̀ rẹ̀ wípé tó wà ní fẹ́yàwó ni tó bá jọmọge ló fẹ́ wí tó bá jáde lébọ̀ ni wí wọ́n wá ní taládé lébọ̀ wọ́n dárúkọ tali múndíá wọ́n dárúkọ ànábì wá rí pé múndíá ní òpè torí pọ́nmọ́ ń bẹ́ńlẹ̀ fún tí irú ọmọ kékeré ò lè tọ́jú wọn ṣáíṣà ni ó tọ́jú Fátímà ṣáíṣà ni ó tọ́jú àwọn ọmọ ànábì tí ń bẹ́ńlẹ̀ ìyíhun la ànábì fi ṣẹ̀ṣà Sáúdà wọ́n wá ní sàwájú Sáúdà bíntù Sámà ọ̀nà tá ànábì wá gbà fẹ́ ọmọ Kais Bani Amiri lòun bunulu wọ́n ní qabla al-hijra bi ashhurin ó kà wọ́n bí oṣù díẹ̀ ká ànábì ṣe hijira la ànábì fẹ́ Sáúdà fakana awwalu muratin wataha bil Medina òun sì làkọ́kọ́ obìnrin tá ànábì wọlé tó ń lu Medina tá a bá lọ ka ọ̀rọ̀ tí a fa wa al-Baladari Ahmad bunu Yahya bunu Jabir àfa àtàǹsọ yìí àwọn kú ní 279 ìyẹn fi hàn pé àfa yìí pẹ̀lú àwọn Imam Bukhari wọ́n jọ wà ní sàmẹ́nì kẹ́nẹ́ ni tá a bá lọ ka tírà tí wọ́n ń pè ní Ansabul Ashraf nínú volume 1 mi ò ní sọ péjì wọn náà dààmú díẹ̀ bọ́wá tó mọ díẹ̀ bá wá jẹ́ olólùfẹ́ o kò sí láì fi kó pè mí
ń sọ péjì ló pé ó gbà mọ́ ń sọ péjì ó tún wá ní mọ iye ẹ̀ àwọn onímọ̀ sọ fún wa pé sharran adhahu èyí tó bá burú nú ọ̀rọ̀ lẹ́yìn ó mọ̀ pariwo síta ó ní wa in lam yasma'u kadhabu níjọ́ tí wọ́n àbárí kan gbọ́ wọ́n wà áhùn kan wọ́n parọ́ ó ní wal khayra akhfahu èyí tó bá dá wọn mọ̀ gbé pamọ́ wa in sama'u kódà tí wọ́n bá gbọ́ ṣé yàn rí làwọn yìí bẹ́ẹ̀ ṣe ń gé èyí tó kù díẹ̀ káàtó nínú ọ̀rọ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ bá jó lórí rẹ̀ ẹgé yìí tó dáa ẹgé yìí tó dáa kábíyèsí tẹ gbogbo èyí tẹ̀ ń gé làákàyè yín ló dorí kodò tẹ́ fi rò pé kò dáa ewé lẹ́gí ọ̀rọ̀ yìí pé tí Yorùbá bá sọ yìí pé ẹ kú ọrọ̀ ajé kìí ṣe tí wọ́n gbà lérò lò ṣàwọn kíyàn ni ìwò túmọ̀ sí pé nǹkan mi ò sí tó ń jó ṣáájé ṣé yẹn lèyàn onílà lẹ́nìkan ńlá ni ẹ̀tún gbọ́ntọ́ rẹ̀ bàbá arájá wí o ṣé ìhun lọ̀rọ̀ rẹ̀ tó ṣe pé kìí ṣe tí mo sì gbà lérò kìí sì ṣe pé wọ́n mọ̀ kìí ṣe pé wọ́n mọ̀ asọ̀rọ̀ pọ́lọ̀ ní jẹ́ olùgbọ́ náà fi ń pè ní ọgbọ́ òun ní jẹ́ olùrí olùgbà nínú èdè Yorùbá òòṣà kan bẹ tí ń jẹ́ òòṣà ọgbọ́ àbọ̀ ọjà kan bẹ tí ń jẹ́ òòṣà ọgbà ẹnu pé kí la lè ṣe ká fi da prógrámù àwọn ẹni ìlàmú ẹ jẹ́ ká máa mú ọ̀rọ̀ wọn ká máa yí fún ayé ẹ máa ṣe nìṣó àníyàn Ọlọ́run fi dákó wa lẹ́jọ́. Ìmáàmù Zahabi rahimahullahu ta'ala àwọn jẹ́ kó yíwa yí pé anna Saudata bintu Sam'a ìyá wa Sauda ọmọ Sam'a yìí infaradat bi suhbati nabi wọ́n dágbé lọ́dẹ̀dẹ̀ Ànábì Muhammad 4 sinina fọ́dún 4 gbáko min duni sharika tí wọ́n ní orogún bẹ̀ táwọn yóò bá tún kúrọ́ wọ́n á ní ọdún tí Khadija kú lànàbí ìfẹ́ Sauda bàbá ńlá rọ́ ni lẹ́yìn ọdún 3 wọ́n sì lánàbí ó kú lọ́dún 10 tó dáǹdì ayé Khadija kú lọ́dún 10 tá nẹ́bí dá nẹ́bí Ọlọ́run lẹ́yìn ọdún tí wọ́n fẹ́ ṣe hijira lànàbí ìfẹ́ Sauda. Ìmáàmù Zahabi sọ fún wa pé Sauda lò ọdún 4 nínú ilé ànẹ́bí biduni sheriketin láì ní orogún ń bẹ̀ lẹ́yìn tó ń fi hàn yí pé lẹ́yìn ọdún 4 tá nẹ́bí dé Mẹdínà láàtún sọ wípé ó fẹ́ Aisha radiyallahu ta'ala anha. ọ̀rọ̀ Ìmáàmù Zahabi ni o. eléyìí pàtàkì púpọ̀ Ọlọ́run kó ṣe dáadáa fún wa ni. wà tó fi ya fi akhir khilafati Umar ìyá wa yìí wá jáde láyé nígbà tí ìjọba Umar fẹ́ parí ó ní wa qad infaradat bi suhbati nabi òun nìkan ló dágbé pẹ̀lú ànábì 4 sinin lọ́dún 4 gbáko la yusharikuha fihi imra'atun obìnrin kankan ò sí pẹ̀lú ẹ̀ wala sharia thumma bana bi Aisha kó tó ṣẹ̀ṣẹ̀ wá fẹ́ Aisha kó wá ẹ̀ṣẹ̀ wá di pé ó di ń súnmọ́ eléyìí tá a bá fẹ́ rí àfáwà Zahabi wíbẹ̀ o tá a bá lọ ka tarikhul Islam wa wafiyatul mashahiri wal a'lam nínú volume 4 wọ́n wíbẹ̀ ń bẹ̀. ìyẹn fi hàn pé tá a bá wo ọ̀rọ̀ yìí a rí i pé tasawwajati Aisha nígbà tí wọ́n máa fẹ́ Aisha ni o fi sanata rabi'a min al-hijra ọdún 4 tá Nábì ṣe hijira ni gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí àwọn àfáà wá wí tá a bá gbé kalẹ̀ sásìkò tá Nábì fẹ́ ìyàwó Olúwa Ọlọ́run dákun kó ṣíjú àánú kó wà ń bẹ̀. so eléyìí náà tá a bá tún wò ó a rí i pé àkọọ́lẹ̀ míì náà tún wà bí pé wọ́n ní lẹ́yìn ọdún 3 tá a bá lọ ka Sayru A'lami an-Nubala ti Ìmáàmù Zahabi nínú volume 2 wọ́n jẹ́ kó yé wa wípé lẹ́yìn ọdún 3 lànàbì tí Sauda lò àwọn akthar tàbí kó jù bẹ́ẹ̀ lọ ni wọ́n tó di pé wọ́n fẹ́ ìyá wa Aisha Ọlọ́run dákun bá wa kẹ́ gbogbo wọn. ìyá wa tó wá jẹ́ ìyàwó ànàbì fọ́dún 4 ẹ̀ wá ládìísì wọn mélòó ló wà nílẹ̀ àdìísì wọn ò ju 5 fún dídí ọdún 4 tí wọ́n fi gbé pẹ̀lú ànábì Muhammad. àdìísì tí wọ́n gbà wá lẹ́nu wọn astaghfirullah 5 nínú 5 yìí a rí nínú Bukhari àti Muslim àmẹ́yọ̀ kan péré la lè bá pàdé nínú Sahih Bukhari nínú àdìísì 5 ni ìyàwó ànábì fọ́dún 4
kìí ṣe pọ́dún mẹ́rin yẹn ló kú o. torí pé Sàúdà yìí ló padà lóhùn yọ̀ǹda ọjọ́ òun fún Aisha ká nẹ́bí mọ́kọ̀ òun lẹ̀ lẹ́yìn tó fẹ́ Aisha. àdísù wọn márùn ẹyọ kan sì ń bẹ nínú Bukhari ọlọ́mbà wa ṣàlékún dáadáa fún wọn. yàrá pé ọ̀rọ̀ tí wọ́n ń bolo wà fún ọdún mẹ́rin ni. so wọ́n wá ní Asma'u bintu Abi Bakr kanat ukhtu Aisha abiha. Asma jẹ́ ẹ̀gbẹ́ fún Aisha lọ́dọ̀ bàbá rẹ̀. wa kana asannu min Aisha, ó sì dàgbà ju Aisha lọ. wa wulidati qabla tarikh, wọ́n bí síwájú ká tó ṣe hijira bi 27 sana, fún ọdún 27 27 years kan tó ṣe hijira ni wọ́n ti bí ìyá wa Asma. ó sì fọdún mẹ́wàá ju ìyá wa Aisha lọ. kan tó ṣe hijira 27 years ni Asma nígbà tá Ànábì fẹ́ ṣe hijira. ó sì fi ọdún mẹ́wàá ju ìyá wa Aisha lọ. ẹ jẹ́ a wá wò 27 minus 10. ọjọ́ orí Aisha ńgbà tá Ànábì fẹ́ ṣe hijira ń jẹ́ 17. torí pé wọ́n lọ́rọ̀ orientalist kan ni ọ̀rọ̀ journalist kan ni èyí tá a kà yìí tá a bá lọ kà á ó wà nínú tíra àwọn àfáà Al-Asbahani nínú tíra àwọn tí wọ́n pè ní Ma'rifatu Sahaba, nínú ká mọ̀ nípa àwọn sọ̀hábà tá a bá lọ ka volume 6. ìyá wa yìí dàgbà ju Aisha lọ fún 27 years. no 27 years ìjìra òun ti wà, wọ́n ti bí ká ànábì tó di ànábì Ọlọ́run. ó sì fọdún mẹ́wàá ju Aisha lọ. nígbà tá ànábì sì fẹ́ ṣe ìjìra ọmọ 27 years ni. 27 minus 10. ọ̀rọ̀ tí ó dàrú kọjá apá afẹ́ ṣáà lọ kó lè níbàámu pẹ̀lú ọdún 6 ọdún 9. bẹ́ẹ̀ ni téèyàn bá wá ní bóun ti mú tòun nù ni mú dání bẹ́ẹ̀ mọ́ fọ́mọ ọdún 6 lọ. gbogbo yín lẹ́sìn lọ́mọ ọdún 6 lọ́wọ́ ẹ̀jọ́ lọlé ọkọ. èyí tó gbọ́dọ̀ ọdún 9 bẹ́ẹ̀ ẹ̀jọ́ lọlé ọkọ. ẹ má jà pé láti ṣe òsì torí pé ọ̀rọ̀ náà ni Ọlọ́run kó ṣe dáadáa fún wa. so bákan náà tá a bá tún wò ó àfáà wa Tabarani ṣàpẹ́ àwọn eléyìí náà bóyá journalist ni wọ́n. àfáà wa Tabarani rahimahullahu, ẹ̀yin tẹ́ wà lórí ètò ẹ̀dá kan ẹ má bínú tá a bá yanjú eléyìí wallahi kò dáa. torí pé àwa tá a mọ̀ tó ń ṣẹlẹ̀ àwọn èèyàn ti sọ program di pé a gbọ́dọ̀ dàrú a sì gbọ́dọ̀ bàjẹ́. àwọn ni irọ́ ni wọ́n ń pa ń bẹ̀, wọ́n ń tàn yín ni wọ́n ń bá súnmọ̀ jẹ́ ń bí o. Ọlọ́run kó ṣe dáadáa fún wa o. wọ́n ní ìyá wa yìí àfáà wa Tabarani rahimahullahu ta'ala, bóyá journalist tún làwọn náà, àwọn àfọwọ́ tún padà ṣàlàyé. àwọn ní matat Asma bintu Abi Bakr Siddiq sanata 73. wọ́n nígbà tí ìyá wa Asma máa kú ó ń jẹ́ 73 years al-hijra ba'da ibn Abdullah, lẹ́yìn ìgbà tí ọmọ rẹ̀ Abdullah ibn Zubair jáde láyé bilayali fáwọn ọjọ́ díẹ̀. wọ́n ní wa kana al-Asma yawma mata, nígbà tó kú ní 100 sana, ọmọ 100 ọdún ni. wa wulidati qabla tarikh bi 27 sana, wọ́n sì bí ṣáájú hijira fún 27 years, ọdún 27. àfáà wa Tabarani náà tún wí bẹ́ẹ̀. téèyàn bá lọ ka tírà tá ń pè ní Al-Mujamul Kabir, wọ́n sọ bẹ́ẹ̀ mbẹ́. tá a bá lọ ka mi ò fẹ́ máa yọra mi lẹ́nu púpọ̀. so bákan náà àfáà wa Ibn Asakir, bóyá journalist tó làwọn náà, àwọn náà tún dá sí. wọ́n ní kanat ukhtu Aisha radiyallahu ta'ala anha li abiha. Asma'u jẹ́ ẹ̀gbọ́n fún ìyá wa Aisha lọ́dọ̀ bàbá rẹ̀. wa kanat asannu min Aisha, wọ́n dàgbà ju Aisha lọ. wa wulidati qabla tarikh bi 27 sana, àwọn náà ní ó dàgbà ọjọ́ orí ẹ̀ ńgbà tí wọ́n bí sí hijira ó ń jẹ́ 27 years ṣáájú ká Ànábì tó ṣe hijira. so Ibn Asakiri tó sọ̀rọ̀ ad-Dimashqi Ash-Shafi'i ni ẹ lọ ka tírà wọn èyí tá a pè ní Tarikhu Madina Dimashqi wa dhikru fadliha wa tasmiyatu min hilliha man hallaha min al-ama'id, volume 9 àbí volume 9 náà ni ẹ lọ wò mẹ́. so ìyẹn fi hàn yí pé tá a bá lọ wò ó Ibn Athir lára àwọn àfáà súnnà ni, bóyá journalist náà dẹ̀ tún làwọn náà ká kọ́ máa mọ̀, àwọn náà jẹ́ kó yé wa
wípé qala Abu Na'im, bàbá wa Abu Na'im jẹ́ kó yé wa wípé wulidat qabla tarikh bi 27 sana, nígbà tí wọ́n máa bí ìyá wa Asma ó ń jẹ́ ọdún 27 sí jíra. Eléyìí tá a bá fẹ́ ka inú tíra tá a lè ti kà, ẹ jẹ́ a lọ ka tíra kan èyí tí wọ́n ń pè ní Asadul Ghaba fi ma'rifati as-sahaba, tíra àwọn àfa súnnà ni, bóyá àfa àwọn jẹ́nálìsì náà ló tó kọ́, àwọn náà ni ó mọ fèsì ẹ̀ lọ́hùn. Wà Nawawi, àfa wa Nawawi náà tún dá sí o, bóyá jẹ́nálìsì náà tún làfa Nawawi, ọlọ́run kó là wá ń bẹ̀. Òun tẹ́kú jẹ́ kó yé wa wípé ìyá wa Aisha yìí náà bọ́n ṣe pé ọjọ́ orí ẹ̀ nìyẹn. So Imam Nawawi rèé wọ́n ṣe bò fẹ́nikẹ́ni tí yẹn bá lọ ka tírà kan tí wọ́n pè ní Tahdhibul Asma' wal Lughat, ó wà ńbẹ̀. Mi ò ní japò tún máa sọ fọ́lùmù mọ́ rárá, so kán lọ máa ka tírà. Àfáwà Al-Bayhaqi, àwọn àfáà tí mò ń dárúkọ yìí àfáà súnnà ni wọ́n kẹ́ àwọn náà ní wa kanatil Asma', ìyá wa Asma yawma matat, ọjọ́ tí wọ́n kú ní 100 sana, ọmọ 100 ọdún ni wọ́n sì bí wọn ṣáájú ìjírá fún 27 years. Ṣẹ́gẹ́tì mi nísìn, ó ní wa wulidat Asma li Abi Bakr, àmọ́ nígbà tí wọ́n bí fún Abubakar ní, Abubakar wà lọ́mọ 21 years nígbà tí Abubakar máa bí. Tí Abubakar bá wà ní 21 years tí ìyá yìí dẹ̀ fi ọdún 10 ju Aisha lọ, ṣé wọ́n àti ìbí Aisha ká nàbí tó dà nàbí Ọlọ́run? Ẹ jẹ́ ká jọ gbé sí làákàyè, torí pé nígbà tí Abubakar máa gba Islam ó jọ ọmọ 38 years, ẹ jẹ́ àwọ̀ 21 sí 38, ṣé wọ́n àti ìbí Aisha tó bá já sí pé Asma'u ju Aisha lọ fọ́dún 10, fọ́dún 2, torí pé wọ́n fi àbúsọ́kọ̀ ẹ̀ làwọn afáṣe ń sọ yí pé ẹ̀gbọ́n ànábì ni, ànábì ju Abubakar lọ fọ́dún 2. So bákan náà tá a bá tún lọ wo ọ̀rọ̀ àfáà wa Badruddin Al-Aini, lára àwọn àfáà súnnà ni, bóyá jọ́nálìsì tó làwọn náà, àwọn náà jẹ́ kó yé wa pé ìyá wa Asma nígbà tí wọ́n bí wọn, ọdún tí wọ́n bí ó jẹ́ 27 years sí jíra ni. Àwọn tún wá fi kún, wọ́n wá ní wa aslama 17 insana, nígbà tí ó gba Islam òun ló wà nípele 17, 27 position ló wà nínú àwọn tí wọ́n gba Islam. Ìyá wa Asmawi òun ló jẹ́ 17% tó gba Islam ní nọ́mbà. Ó ní tuwufiyat bi Makkah fi Jumada al-Ula sanata 73, ọdún kan tí wọ́n ní wọ́n kú yẹn náà kú, wọ́n ló sì lo 100 ọdún láyé. Walam yuskitu la sinnun, wọ́n lé yín ẹyọ kan ò sì jábọ́ rí, èyí kankan ò yọ lẹ́nu ẹ̀. Walam yataghayyaru aqluha, làákàyè ò sì yí padà. Radiyallahu anha, ọlọ́dàkùn bá wa yọ́nú sí. Bí yẹn bá fẹ́ ka eléyìí kó lọ ka tírà tí wọ́n ń pè ní Umdatul Qari tí ń jẹ́ Sharh Sahih al-Bukhari rahimahumullahu ta'ala. Àfáwà Ibnu Hajar Asqalani, bóyá àwọn náà jọ́nálìsì tún ni wọ́n, torí pé ọ̀rọ̀ jọ́nálìsì ni náà là ń sọ ń bí, àbọ̀rọ̀ orientalist ni tí mo fẹ́ lò ń bẹ̀ gan-an pé kó lè wá lẹ́kùnrẹ́rẹ́. Al-Asqalani gbogbo wa náà la mọ̀ wọ́n. Àwọn náà jẹ́ kó yé wa nínú ọ̀rọ̀ wọn pé Asma ibn Abi Bakr tí wọ́n jẹ́, ó ní nígbà tí wọ́n jáde láyé, ó ní ọkọ tó fẹ́ yìí min kibari sahaba, lára àwọn àgbà sàábé ni, tí wọ́n ń pè ní Az-Zubayr ibn al-Awwam. Ó ló lọ́gọ́rùn ọdún 2 láyé, 100 ọdún kan ló lò láyé. Wa mata 3 aw 74, wọ́n kú ní 73 al-Hijra, tàbí ká pè ní 74. Tá a bá lọ ka tírà èyí tá ń pè ní Taqribu Tahdhib, àbá pàdé ń bẹ̀, bóyá tírà àwọn jọ́nálìsì ni àkú lè sọ. Tá a bá tún wá wò ó, a rí i pé àwọn àfáà tí wọ́n dá sí, Ibn Abdul Barri al-Qurtubi, àwọn náà sọrú ọ̀rọ̀ yìí. Tá a bá ka tírà àfáà wa tí wọ́n ń pè ní Tamyiz al-Isaba fi Tamyiz as-Sahaba, ètò jẹ́ ti àfáà wa Hisham ibn Urwa, àwọn náà tún sọ bẹ́ẹ̀ fún wa, kí n kọ̀dẹ̀ máa dárúkọ tírà. So tá a bá wò ó, àwọn Ibn Abdul Barri àwọn náà jẹ́ kó yé wa yìí pé ìyá wa yìí tuwufiyat bi Makkah, ìlú Makkah náà kú sí ní Jamada al-Ula sanata 73 al-Hijri ni wọ́n jáde láyé. So bákan náà ó ní wa aslamati, ìgbà tí ó gba Islam, ó ní ba'da Islami 17 insanan,
lẹ́yìn táwọn èèyàn 17 ti gba Islam òun ló gba Islam nípele wọn ó nígbà tí ó sì kú ó jọmọ 100 ọdún. So eléyìí náà tá a bá lọ ka tírà tí wọ́n ń pè ní al-isti'abu fi ma'rifatil ashabi ó wà ńbẹ̀. So bákan náà ọ̀rọ̀ yìí náà ni àfa wa as-Safadi làwọn náà sọ fún wa tó ń pè wọ́n ní Salahuddin Khalil ibn so eléyìí náà àwọn àfa tí wọ́n bá jẹ́ nìkan tí wọ́n gbádùn dáadáa tí kì í ṣe àwọn tí ó kàn máa sun rárá ọ̀rọ̀ tá à ń sọ yìí yóò ti yé wọn. So bí yẹn bá lọ ka tírà èyí tá à ń pè ní al-Wafi bil-Wafiyat tírà kẹtù lóhun náà tó jẹ́ tírà ti àfa wa Beirut ni wọ́n ti tẹ̀. àfa wa al-Bayhaqi rahimahullahu ta'ala àwọn náà sọ fún wa wọ́n ní anna asmaha kanat akbar min Aisha bi 10 sinina wọ́n lọ́dún 10 náà ni ìyá wa Asma ni wọ́n fi dàgbà ju ìyá wa Aisha lọ. So Abu Abdullahi ibn Mundi hikayatan àwọn ni wọ́n mú ọ̀rọ̀ yìí wá an Abi Zanadi anna Asma binti Abi Bikr ìyá wa Asma ọmọ Abubakar ni ó kanat akbar min Aisha bi 10 sinin ọdún 10 ni wọ́n fi ju ìyá wa Aisha lọ. Tá bá lọ ka tírà tá ti lè rí eléyìí a rí nínú tírà wọn tí wọ́n kọ kalẹ̀ fún wa. So a rí pé àfáwà yìí náà tá bá wò ẹ jẹ́ ká lọ kà nínú Sunanul Bayhaqi al-Kubra ká lọ ka volume 6. So ìyẹn jẹ́ bó ti jẹ́. Àfáwà Ibn Kathir rahimahullahu ta'ala lára àwọn àfáwà dáadáa ni àwọn náà jẹ́ ká mọ̀ yìí pé ìyá wa yìí nígbà tí wọ́n kú o wọ́n kú ní Mẹ́kà ni o nígbà tí wọ́n sì kú ọmọ 100 ọdún ni wọ́n eyín wọn ò sì yọ làákàyè wọn ò sì yí padà àwọn ò sọ kí lọ́jọ́ orí ni wọ́n mẹ́nu bà sùkọ́lọ̀ kó ṣàánú àwọn gbogbo àwọn àfáà tó kù tá à ń dárúkọ yìí làwọn mẹ́nu bà. bákan náà tá a bá lọ ka ọ̀rọ̀ àfáà al-Mala al-Qari. So àfáà al-Qari àwọn náà sọnù tíra àwọn kan tí wọ́n pè ní Mirqatul Mafatih Sharh Mishkat al-Masabih. Tẹ́ bá wà àwọn àfáà tí mò ń dárúkọ yìí àwọn àfáà tí sàmẹ́ni wọ́n ti jìnnà ní o kì í ṣe àwọn àfáà sìn yìí o. àwọn náà sọ̀rọ̀ tá a sọ yìí àwọn wá jẹ́ kó yé wa wípé àfáà wa al-Amiru as-San'ani àfáà yìí kú ní 852 al-Hijra àwọn ni wọ́n ṣe Subulus Salam Sharh Bulugul Marami. So àwọn náà jẹ́ kó yé wa bẹ́ẹ̀ tá a bá lọ ka nínú tírà tiwọn náà. Kí la fẹ́ yọ lónú ọ̀rọ̀ yìí òun náà ni pé Asma'u fi sanatil ula min al-bi'tha lọ́dún tí wọ́n gbà nábì dìde lánàbì Ọlọ́run Asma'u ń jẹ́ ọmọ ọdún 14 lọ́dún tá nábì di ànábì Ọlọ́run Asma ń jẹ́ ọmọ ọdún 14 wa hiya akbaru min Aisha bi 10 sinina ó dàgbà ju Aisha lọ pẹ̀lú ọdún 10 fa Aisha fi sanatil ula min al-bi'tha ọjọ́ orí Aisha ń gbà tá nábì dà nábì Ọlọ́run 4 sanawatin ó ń jẹ́ ọmọ ọdún 4 gbà náà wa hiya fi sana min al-bayth la 4 sanawat. So ọmọ ọdún wà fi sanati thalitha ashara min al-bi'tha nígbà tí ó wá di ọdún 13 tí wọ́n gbà nábì dìde tí wọ́n sọ pé nábì fẹ́ ó ta kókó ìgbéyàwó fún yìí Aisha ti wà lọ́mọ 17 years gẹ́gẹ́ bí káwò pé ẹ̀gbọ́n rẹ̀ yìí 27 years ní wọ́n bí àbí wọ́n bí ọjọ́ orí ẹ̀ ń jẹ́ 27 years nígbà tá nábì ń ṣe hijira ó sì fọdún mẹ́wàá ju àbúrò rẹ̀ lọ 27 minus 10 ṣé mi ni mo wí ni 17 years lọ́jọ́ orí Aisha ń gbà náà. Tàbá mú mọ́ ọdún 4 tó kù tí wọ́n fi lò tí sáwọ́dá ló ń lè ní àbí kóhun tó fẹ́ ó wá dọdún mélòó nù 21 years tó bá wùn yín kẹ́ ẹ gbà ẹ̀yin lè fẹ́ ọmọ ọdún 6 kò sí láì fi ń bẹ̀ lọ́dọ̀ yín Ọlọ́run fà àlùbáríkà sí kò sí láì fi nígbà ayé àwọn ẹni àná ọ̀rọ̀ wọn lè ya para amẹ́sí wọn ò yí padà wọn sì ní bára wọn jà wọ́n béèrè lọ́wọ́ Imam Malik radiyallahu ta'ala anhu wọ́n ní kí ni ìdájọ́ ẹnìkan tí wọ́n ń lé ẹnìkan wọ́n sì fẹ́ pa lòun bá mú dé àwọn èèyàn ni wọ́n bá pa ìdájọ́ Imam Malik ni pé kán pa ẹnìyẹn náà Imam Shafi'i ní rárá wọn lè pa wọn ò ti mẹ́wọ̀n ni kán múlẹ̀ dẹ́kun títí kó fi pa wọn náà títa ló dájú mbẹ́ wọ́n sì torí ẹ̀ bára wọn jà Imam Shafi'i ní ẹni ni ò pa yẹn ó wọ́n fi sínú túbú wọn mọ̀ fún lóúnjẹ wọ́n múlẹ̀ dẹ́kun tọ́jọ́ ọtí ẹ̀ náà fi pé bàbá torí pé òun dúró lórí yí pé ẹ gbọ́dọ̀ pa ẹ̀mí tí ó pààyàn tó kọ́ lọ́gbọ́n dákun kó ṣíjú àánú wò wá ẹ jẹ́ ká tọ́jú èyí tó kù torí alágídí
ká tọ́jú ẹjẹ́ àtọ́jú èyí tó kù torí pé ẹ̀tún rálá gidi ẹ jẹ́ ká wá bọ́ síbi ọ̀rọ̀ náà ká wá bọ́ síbi ọ̀rọ̀ alájáde kéyìn mọ́ jẹ́ part 2 fún ọ̀rọ̀ Aisha radiyallahu ta'ala anhu tó bá jìyà sí pé ká bírèkì díẹ̀ kẹ́ sáré gífù report náà alhamdulillahi rabbil alamin a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run a tọrọ kẹ́gẹ̀ fún Ànábì wa Muhammad ọlọ́ba wa kẹ́ Ànábì kó sì bá wa kẹ́ gbogbo àwọn èèyàn Ọlọ́run àwọn náà Ọlọ́run dákun ṣe wá lé èèyàn Ọlọ́run so kí ni ipò Islam ipò wo ni Islam fi ajá sí láwùjọ Islam láwùjọ ẹ̀sìn ẹ̀rí pé ń jẹ́ òní ńgbà mo sọ̀rọ̀ kan ńgbà mo ní tí wọ́n bá ń pe Adégúnwà ní bàbá alájà mo lẹ́ mọ́ fi ṣèbínú nítorí kíni o mo láwọn àwọn sàhábà náà alájà ni wọ́n torí wọ́n ní ajá mo lánàbì náà sì rèé alájà ni ẹ̀yin dẹ̀ bọ́ta ẹ̀sìn pariwo ṣe àbùkù ń bẹ́nu kán pé èèyàn ní ẹni tó lájá ńlẹ̀ Yorùbá kí ni wọ́n máa ń pè wọ́n á ní bàbá alájá lọ́dọ̀ Lárúbáwá òun ò ní pè ní bàbá alájá yóò pè ní bàbá ajá a sì ń pè Abu Hurairah ní Abu Hurairah bàbá ológbò a sì rí i sí àbùkù wọ́n ń pa Abu Hurairah bàbá ológbò bó tiẹ̀ túmọ̀ sí pé ní bàbá olólógbò ni wọ́n ń gbà lérò ń bẹ̀ àmọ́ tá a bá tu a sọ yí pé bàbá ní Abu Ismail Abu Ishaq a lè sọ pé bàbá oní Isiaka bàbá Isiaka wọ́n pe Abu Hurairah ní bàbá ológbò wọ́n sì rí i sí àbùkù a sì rí nínú àwọn sahaba al-kiram ẹnìkan tí wọ́n ń pè ní Dahiyatu al-Kalbi Dahiya ajá tó sì já sí pé sàhábà ni ó àmọ́ ọkọ̀ tí ń jẹ́ náà ní kí ni ó Dahiyatu al-Kalbi wọ́n ṣe ìntìsáàbù ẹ̀ sára ajá Dahiya ajá so wọ́n ṣe ìntìsáàbù ẹ̀ síbẹ̀ kódà ẹnìkan bẹ́nu àwọn sàhábà himaru ni wọ́n ń pè kẹ́tẹ́kẹ́tẹ́ ànábì ló sì fún kí ló sì fàdí pé ẹni ní máa pa ànábì lẹ́rìn kò wá sọ̀rọ̀ tí wọ́n sọ sí láyé tí ó bínú wọ́n á máa pè ní himar ẹ wá gbọ́ àdísì inú Sahih Bukhari àǹtọ̀ríkù Zayd ibn Aslam láti ojúpọ̀nà àfáwà Zayd ọmọ Aslam ẹni àbí látọ̀dọ̀ bàbá rẹ̀ anu Umar látẹnu Umar radiyallahu ta'ala anhu òní kana rajulun yusamma Abdullah wọn lọ́kùnrin kan bẹ wọn kọ tí ń jẹ́ gẹ́gẹ́ ní Abdullahi wa yulaqabu himaran àmọ́ wọ́n fún un lálàjẹ́ wọ́n ń pè ní kẹ́tẹ́kẹ́tẹ́ wa kana yulhiku Rasulallah òun a máa pa ànábì lẹ́rìn wà fi annahu qala lórí arákùnrin ìlànàbì ní la tal'anuhu ẹ má ṣe pé fún o fa innahu yuhibbu Allaha wa rasulahu torí pé ó fẹ́ràn ànábì àtòjíṣẹ́ rẹ̀ òun máa ń pa àwọn èèyàn lẹ́rìn ni ànábì àti mọ̀ ṣàgbé bó ti ń du àwọn èèyàn nù bẹ́ẹ̀ náà ló fi rálì jẹ́ náà mudhiku ni ìyẹn fi hàn pé ẹni yìí alajẹ́ tí wọ́n fún himar ṣe lọ́dọ̀ àwọn bínísì wọ́n lè pè yàn kẹ́tẹ́kẹ́tẹ́ kó gbà á mọ̀ ẹja ni kí sì ni tí wọ́n gbà lérò pẹ̀lú kẹ́tẹ́kẹ́tẹ́ lọ́dọ̀ tí wọn náà ni wípé onísùúrù tó bá wá pè yàn lálàjá lọ́dọ̀ Lárúbáwá ìtumọ̀ ẹ̀ ni wípé ẹni tí kì í yapa àdéhùn tí kì í dání mi rò pé gbọ́ tó bá ní èèyàn nínú Lárúbáwá tó ṣe ìntìsáàbù rẹ̀ síbi ajá ìyẹn tó wọ́n pé ẹni yẹn o àlùwàfíyù ẹni tó dúró déédé
tí kì í máa dalẹ̀. tó bá ń sọ̀rọ̀ ajá torí pé ajá kì í dalẹ̀ ẹni ó bá ní. àwọn orúkọ ni tí wọ́n bá ní Abu Hafs, Umaru ò bẹ́ẹ̀ nìkan kan ní jẹ́ Hafs, kìnìún ní jẹ́ bá nì, bàbá kìnìún, àmọ́ tí wọ́n gbà lórí pé Akin, bàbá Akin, torí pé kìnìún Akin ni. so Lárúbáwá ní ọgbọ́n tó pọ̀. nínú àwọn sàhábà ààrẹ tí wọ́n ń pè ní Kàláàbù bùnú Umayya, àmọ́ táwọn bá pè á ní Kìláàbù á làwọn ajá, ìtumọ̀ ní pé Kàláàbù alájá ọmọ Umayya sàhábà sì ni orúkọ tó sì ń jẹ́nu. a sì rẹ́ nìkan nínú àwọn sàhábà tí wọ́n ń pè ní Abu Kìláàbì, bàbá alájá bùnú Abi Sa'sa'a, tóun jẹ́ ọmọ bàbá Sa'sa'a. ẹni tá ń sọ yìí ó bá Nábì jà ogun Húdù àti gbogbo ogun tó kù. Gásúwátù Múnà ni wọ́n ti pa. Gbogbo àsánjọ́ ni pé ẹ bá ń pè yẹn bẹ́ẹ̀ ẹ má bínú nítorí ẹ̀, kò sọ̀rọ̀ ń bẹ̀. bákan náà Kudamatu bun Abdullahi bun Ammar bun Muawiya al-Amiri al-Kalabi as-Sahabi, alájá tó sì jẹ́ kíni o tó jẹ́ sàhábà. kí ló tà tí mẹ́rin fẹ́ ṣe sùúrù tákàn bẹ́ẹ̀ ta gbogbo nǹkan ní lọ́dọ̀ wa. ẹni tá a dárúkọ yìí nísìn òun náà ni òun náà ó bá Nábì, ó wà pẹ̀lú Nábì ní Hujjatul Wada'i. so al-Amiri al-Kilabi, al-Amiri alájá sàhábà ni. ṣé kìí ṣókọ ẹni? ẹ jẹ́ ká wá bọ́ sínú ọ̀rọ̀ àná Muhammad. tẹ́ ẹ bá fẹ́ ka ìran fámílì Ànábì ẹni Muhammad bun Abdullah, Muhammad ọmọ Abdullah bun Abdulmuttalib, Abdullahi ọmọ Abdulmuttalib bun Hashim, Abdulmuttalib ọmọ Hashim bun Qusayyi, yíò náà ọmọ Qusayyi bun Kalabin, ọmọ alájá. mi rò pé ẹ gbọ́ bun fámílì Ànábì fúnra rẹ̀, léyìí tó fi hàn pé wọ́n ń sin ajá ńlé wọn. torí pé a béèrè pé ta ló lájá tó ń ṣeré nínú mọ́sálásí Ànábì tẹ́nìkan ò lè lé tó sì tún tọ̀ síbẹ̀. kí wọ́n máa jẹ́ ọ̀rọ̀ fáwọn tí wọ́n èé mọ̀ wọn ara wọn, torí pé wọ́n tún gbàbọ̀ mí yọ, torí pé kò sì sí tó kàn wá. náà káwá sọ̀rọ̀ pé alikẹ́lìbù, ajá fúnra rẹ̀, pé a ti yanjú bẹ̀rù díẹ̀. Jam'uhu aklabun, wọ́n a máa lo plural rẹ̀ ní aklab, wọ́n a sì máa lo ní kilab. wọ́n a máa lo akalibu fún jam'ul jam'i lọ́dọ̀ àwọn ní Lárúbáwá. wọ́n a sì máa lo ní jam'ul kulliya aidan wa kelbat. ajá tá a sì ń wí á rí pé hayawanun shadidur riyada, ẹranko kan ni tó fẹ́ràn eré ìdárayá, ó fẹ́ràn ká máa bá wọn ṣeré, kathirul wafa, ó sì jẹ́ nìkan tí máa pé àdéhùn. al-kalbu fil Qur'an, kí wá lọ́lọ́run ọba sọ nípa Janual Qur'an. a rí wípé ya'ti dhikrul kalbi fil Qur'an fi thalathi munasabat, oríṣiríṣi àwọn àyè mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́lọ́run ti sọ̀rọ̀ ló mẹ́nu bà já. níbòmíì ó lè dárúkọ ẹ̀ bí ẹ̀mẹ́ta mẹ́rin, níbòmíì ó lè dárúkọ ẹ̀ lẹ́ẹ̀kan. àmọ́ tá a bá jọ lọ sínú al-Qur'an, níbi Ọlọ́run ti sọ̀rọ̀ ajá nínú Suratul A'raf aya 176. Al-A'raf yìí náà kọ́ ní Quran 7. Ọlọ́run bá ń sọ̀rọ̀ ajá ń bẹ̀ wípé tá a bá ká àyà yìí ó ní famathaluhu. Ọlọ́run bá ń júwe, ó ń fi àpèjúwe kan júwe àwọn káfìrí gẹ́gẹ́ bí àìní gba Ọlọ́run ọba gbọ́ rẹ̀. ó ní famathaluhu, ó lápèjúwe tá a lè fi wé kamathalil kalbi, a lè fi wé ajá tó já sí pé ní in tahmilu alayhi yal'af, bẹ́ẹ̀ bá súnmọ́ ajá báyìí bóyá ẹgbẹ́ gbé nǹkan fún yal'af, yóò mọ̀ mí hẹlẹhẹlẹ báyìí. wa in tatrukuhu, tẹ́ ẹ bá tún wá fi ajá lẹ̀ tẹ́ ẹ jìnà sí yal'af, yóò tún mọ̀ mí
ẹlẹ́hẹ́lẹ́ ọlọ́ni dhalika mathalul qawmil ladhina kazzabu biayati Allah ó ní bọ́rọ̀ àwọn tí wọ́n kọ àmì àwọn ọlọ́wọ́n bá bó ti rí nu ìyẹn ni pé wọ́n ní gbà wá gbọ́ bá ọkàn náà lọ́rọ̀ wọn ó ti rí bájá tí mọ́ mí ẹlẹ́hẹ́lẹ́ nígbà tí wọ́n súnmọ́ àtìgbà tí wọ́n súnmọ́. kí ló sì fàtájà fi mí bẹ́ẹ̀ náà ní pé mímí ajá ò rọrùn ó ní dínkù tanafus ajá ò lè mí dáadáa láì yọ ahọ́n ẹ̀rí pé gbogbo àti yóò mọ mí ẹlẹ tí ó mọ yọ ahọ́n ni òun nìkan lọ́lọ́wọ́n bá ṣe irú ẹ̀ fún àwọn ẹranko tí wọ́n rí bẹ́ẹ̀ pọ̀ bájá ò bá mí yóò mọ mí ẹlẹ́ẹlẹ́ wọ́n fún lóúnjẹ o ó mọ mí ní o kò mọ mí ní o òǹgbẹ́ngbẹ́ ní o àwọn yẹn náà yóò mọ yọ ni. ìyẹn jẹ́ bí àkọ́kọ́ tọ́lọ́wọ́n bá ti mẹ́nu bà ọ̀rọ̀ ajá nínú Al-Qur'an. ayé ẹlẹ́ẹ̀kejì nígbà tọ́lọ́wọ́n fẹ́ sọ̀rọ̀ àwọn ashabul kahf àwọn olóríire èèyàn rahimahumullahu ta'ala nínú suratul kahf chapter 18 verse 9 to 22 alẹ́mọ́lẹ̀ kàtán àmẹ́yìn náà ẹ lọ yẹ̀wò ọlọ́ni am asibta anna ashabal kahfi warraqim ìran nẹ́bí ìjẹ́ ó tiẹ̀ lóru wípé àwọn ashabul kahfi àwọn ọjọ́ kan ní jẹ́ bẹ́ẹ̀ warraqim àtajà wọn bí ìròpẹ́ gbọ́ kánú min ayatina hajaba ìjẹ́ ó tiẹ̀ mọ̀ yí pé àmì kan tó ṣe ní léèmọ̀ yẹn pé ajá fún rẹ̀ àjíìbù min al-ajaib èèmọ̀ kan nínú àwọn èèmọ̀ tọ́lọ̀ ń dá alájá ọlọ́run lo kalimatu ajaba ká lè mọ̀ pé ajá o òun fúnra rẹ̀ ń tí ìtàn jẹ́ mírèkù ń bẹ lára àmì kan nínú àmì ọlọ́run lajá fúnra rẹ̀ jẹ́ ìtàsí kọ́kọ́ fi mọ̀ ní pé tá a bá lọ sínú Al-Qur'an nínú Suratul An'am bóyá bíi 30 kìíní kan bóyá 38 ọlọ́ni wa ma min dabbatin fil ardi kò sí ìkan lórílẹ̀ yìí nínú àwọn dábàá tá a dá wala tayrin yatiru bijanahihi tàbí ẹyẹ kan tí ń fò lójú sánmọ̀ illa umamun amthalukum àfi kó jásí pé àwọn náà jẹ́ ìran kan bẹ́yìn náà ṣe jẹ́ ìran kan ni o. ó ní ma farratna fil kitabi min shay'in kò mà sí ń táwọ̀ ọlọ́run fi lẹ́nu Kùránì tá a mẹ́nu bá ó tún sọ̀rọ̀ ajá. ó ní ma min dabbatin fil ard àárín nǹkan náà tó jẹ́ dábà lẹ́ranko tí máa ń rìn lọ lórílẹ̀ yìí tí máa ń rìn bọ̀ wala ta'irin mi ò sì rí ẹyẹ kan tóun náà ń fò nù sánmọ̀ tó jẹ́ nǹkan ẹni yẹ. ó ní illa umamun amthalukum nation kan làwọn náà bẹ́yìn náà ṣe jẹ́ nation kan. ma farratna fil kitabi min shay'in mi ò rí kíní kan tẹ́mi ọlọ́run ọba yọ́lẹ̀ tí mi ò mẹ́nubà ọlọ́run ní ajá tẹ́rí yan ajaban èèmọ̀ ní nínú èèmọ̀ ọlọ́run wá fẹ́ ká mọ irú èèmọ̀ tó jẹ́. ó ní idh hawal fitya ila al-kahf nígbà táwọn ọ̀dọ́mọdé kan tí wọ́n kóra wọn lọ́nu kòtò ọ̀gùn kan nínú gáàrù kan faqalu tí wọ́n dúró lórí pé rabbana ìrẹ́ ọlọ́run ọba wa o atina min ladunka rahmata àánú àtọ̀dọ̀ rẹ ni ó fún wa wa ayyih lana min amrina rashada kó o sì fi ìmọ̀nà rẹ̀ ayyih lana kó o fi sínú ìgbésí ayé wa. ìmọ̀nà ọlọ́run ń bẹ lára ajá àánú ọlọ́run ń bẹ lára ajá ó di mẹ́ta torí níjọ́ tí wọ́n ń sọ̀rọ̀ náà ọlọ́run ọba ní am asibta anna ashabal kahfi warraqimi kanu min ayatina hajaba ó fàjà nìkún wọn wá ń bẹ ọlọ́run ajá náà pẹ̀lú wọn pé atina min ladunka rahmata àánú ọlọ́run ń bẹ lára ajá wa ayyih lana min amrina rashada rúṣùdù tí ń bẹ lára ajá ó di mẹ́ta tájá ní nínú quality lọ́dọ̀ ọlọ́run tó dá. ọlọ́run wá ní àwọn táwí eléyìí jẹ́ nínú ayé ẹlẹ́ẹ̀kẹwàá bẹ́ẹ̀ tá a bá wọ ayé àbí ẹlẹ́ẹ̀kejìlá ó ní nahnu ba'athnahum àwọn ọlọ́run la gbé àwọn ní dìde kí la fẹ́ lò ń bẹ̀ ní wípé a gbé wọn dìde ní ìyẹn fi hàn pa ànábì ọlọ́run ni wọ́n mi rò pé gbọ́ ànábì ọlọ́run ni wọ́n torí pé ọlọ́run nahnu ba'athnahum àwọn ọlọ́run la gbé wọn dìde
lina'lama hayyal hisbayni ahsa lima labithu amada torí pé a fẹ́ mọ̀ nínú àwọn ọ̀rẹ́ méjì ìjọ méjì tí ń bẹ nínú ìlú wọn ni a fẹ́ mọ̀ bóyá ẹnìkan lè padà mọ iye ọjọ́ tí wọ́n lò. ọlọ́run wa ní nahnu naqussu alayka naba'ahum bil haqqi àwọn ọlọ́run la pa ìtàn wọn fún wa nẹ́bí bil haqqi nínú al-Qur'an pẹ̀lú òdodo. innahum fityatun amanu bi rabbihim àwọn táwí ọ̀dọ́mọdé kan mọ̀ ní wọn amanu bi rabbihim tí wọ́n ní ìgbàgbọ́ tó jiná nú ọlọ́run wa zidnahum huda táwọn ọlọ́run wá ṣàlékún mọ̀nà wọn ajá sì ń bẹ pẹ̀lú wọn. ọlọ́run ní rabatna ala qulubihim àwọn ọlọ́run wá di ọkàn wọn mú idh qamu wa qalu rabbuna rabbus samawati wal ardi níjọ́ tí wọ́n jí dìde lẹ́yìn 100 ọdún mẹ́ta tí wọ́n sùn táwọn èèyàn mọ̀ fún wọ́n sùn tó wá ní rabbuna rabbus samawati wal ardi ìyẹn fi hàn pé ajá náà bá wọn lò 100 ọdún mẹ́ta ó sì tún lé ajá yìí náà sì nípìnlẹ̀ gbogbo ajá aslul kalbi ìpìnlẹ̀ ajá nu tá a gbúrò ajá mi ìṣáájú ẹ̀. ọlọ́ni ìwọ ọlọ́run ọba sánmà àti lẹ́lẹ̀ lan nad'u min dunihi a ní pé nǹkan mi lọ́lọ́run lẹ́yìn rẹ̀ laqad qulna idhan shatata ọlọ́run wá ní tọ́ tahsabuhum ayqadhan bíyàn bá wá débi tí wọ́n sùn sí ni ẹ rò pé wọ́n jókòó tí wọ́n ń ṣàwàdà ni wa hum ruqudun wọ́n dẹ̀ sùn ni ọlọ́ni wa nuqallibuhum dhatal yamini wa dhatash shimal àwa ń yí wọn sọ́tún báyìí àwa fúnra wa là ń yí wọn sósì ọlọ́ni wa kalbuhum ajá àwọn ànẹ́bí ọlọ́run yìí torí bọ́lọ̀ tí ní ba'athnahum àwa la gbé wọn dìde kẹ́límà ní ọlọ́run èyí sì lò àfàwọn ànẹ́bí ọlọ́run laqad ba'athna fi kulli ummatin rasulan ba'athna gbólóhùn tọ́lọ́run máa ń lò fún àwọn ànẹ́bí ni tahsabuhum ayqadhan ẹ máa rò pé wọ́n tají tí wọ́n ń sọ̀rọ̀ ni wa hum ruqudun wọ́n sì sùn ni ọlọ́ni nuqallibuhum dhatal yamini wa dhatash shimal àwa ń yí wọn sọ́tún fúnra àwa fúnra wa là ń yí wọn ṣé àwọn èèyàn ṣẹ́ dínárí èèyàn lásán ni wọ́n àwọn tọ́lọ́run ń yí sọ́tún tó fúnra rẹ̀ ń yí wọn sósì pẹ̀lú àṣẹ lójú oorun wọn ọlọ́ni wa kalbuhum ajá wọn fúnra rẹ̀ náà basitun dhira'ayhi bil wasidi ó sì na ọwọ́ rẹ̀ méjèèjì báyìí ó na gbalaja báyìí bil wasidi sí ẹnu kòtò gárì nì yíò fi hàn pé òun ò sùn bil wasidi ọlọ́run wá ní law ittala'ta alayhim tó bá ló fẹ́ yọjú síbi tí wọ́n wà rírí ajá nì lawallaita minhum firara wà gbàgìrì ajá torí pé Ọlọ́run fi ẹ̀rù sájà lára ó tún dẹ̀bùn mélòó ẹ̀bùn ẹlẹ́ẹ̀kẹrin ó ní basitun dhira'ihi bil wasid ajá ni Ọlọ́run ló ń ròyìn ajá o kò ròyìn wá o ó wá fi èèyàn lẹ̀ ń ròyìn ajá àwọn àfáàdẹ̀ ń sọ fún wa pé ajá ilé yìí ó wà l'Áljannà kò sì sí tí wọ́n fi mọ̀ pé wọ́n wà l'Áljannà ìwọ ni wọ́n ń kàn dẹ́mọ̀ ajá ó lájà ní ó náwó rẹ̀ sẹ́nu ọ̀nà báyìí ní gbangba kò tó ní law ittala'ta alayhim bí pé tó bá yọ síbẹ̀ lawallaita minhum firara rírí ajá ní wàá sá eré walamulita minhum ruba jìnnìjìnnì ó sì máa bù ẹ́ irú ajá wo ló ń pè ajá èwo ajá tọ́lọ́run fún rẹ̀ kọ́ lẹ́kọ̀ọ́ tí ò bá símọ̀ náà Ọlọ́run lára ajá ni ajá wa lọ ọjà yóò lọ ra nǹkan wa tí ì bá ṣe pé èèmọ̀ ni nínú tọ́lọ̀ ń dá ajá wa máa mú afọ́jú lọ mọ́sálásí abẹ́ẹ̀rí nílùú òyìnbó lẹ́ni wọ́n máa ń fi ajá yóò máa mú afọ́jú lọ mọ́sálásí ẹ̀yin wá lánàbí ní ká máa pa àwọn ajá káàkiri ọ̀rọ̀ ń bọ̀ ńbẹ̀ kí lajá ṣe kí lẹ̀ ṣe ajá ọ̀rọ̀ sì ń bọ̀ ọ̀rọ̀ ń bọ̀ ńbẹ̀
wala mulita minhum ruba ẹ̀rù báyàn bẹ́ẹ̀ náà lájá ṣe rí dọ̀la ilé ọlọ́lá tá a bá fi sí bí èèyàn bá ń bọ̀ ń bẹ̀ jìnnìjìnnì ó sì mọ̀ bò lájá tí wọ́n bá kọ́ lẹ́kọ̀ọ́ torí pé ajá níṣe sí kan tó já sí wípé ní ó mẹni tó lówó rẹ̀ fẹ́ràn ó sì mẹni tó lówó rẹ̀ ò fẹ́ rí tó bá wá rí ẹni tó lówó rẹ̀ fẹ́ràn tó bá gbó òǹkì ni tó bá wá rí ẹni tó kórìíra yóò máa bẹ́bí kó jáde àmẹ́ni tó fẹ́ràn ni ajẹ́wọ́ kan gbó ni ó lè gbó lẹ́ẹ̀kan yóò sì gbójú ẹ̀ kó báyìí yóò kí ẹni nì àmọ́ ọ̀tá onílé ìjọ tó lówó ajá bá lé ẹnìkan jáde gbogbo ọjọ́ tájà ní bá ń rí ẹni yẹn bí kò máa lé ni kẹ́lì mọ bó ṣe jólódodo tó tí è ṣe rú àwa tá a jálábò sí ara wa táàrí mùsùlùmí tí ń ṣe la ilaha illallah ní mùsùlùmí ṣájá ò wá dáa jù wá lọ ààrẹ tí ń kírun ní mùsùlùmí ṣájá ò wá dáa jù wá lọ ààrẹ tí ń gbàwẹ̀ ní mùsùlùmí ṣájá ò wá dáa jù wá lọ àwa ń bá kèfèrí ṣọ̀rẹ́ à ń bẹ́ni tó ń gorí èṣù tó ń pè bọ́nú atẹ́gùn alọ́rẹ̀ wa òun ní bàbá wa ṣé ajá ò wá dáa jù wá lọ. èèyàn wa ń sọ yí pé bẹ́ẹ̀ bá fẹ́ mọ̀ yí pé kí n bá yín ṣàṣẹ nìkan ẹ declare pé ẹ ṣe islam mọ́ kẹ́ ẹ ṣe fídíò kẹ́ ẹ wá bá mi kẹ́ fi islam lẹ̀. ìmọ̀ yẹn pọ̀ púpọ̀ kò kéré alákùnlé fani lọ́ba ni ó jẹ́. ó tó wà ní ìyànràn wípé àṣẹ ìhùwà àdàmú ló kọ́ wa ní kéwù. ẹ̀yẹ yọ wá pàrọ́mù náà bà ní ádámọ̀. Alágége máa kú iṣẹ́ tẹ̀sán mi máa dọ̀la. lọ́dọ̀ fẹ́ tó sọ mi mọ̀ di ẹ̀kọ́ àtàkàrà. Alágége máa kú iṣẹ́ tẹ̀sán mi máa dọ̀la. Owó gbogbo iṣẹ́ mi ṣe ìkùnà ádámọ̀ wúlò fún ẹ̀dá aráyé. wọ́n tàn mọ́ lẹ́sẹ̀ẹ́sì pẹ̀lú ìmọ̀ tó bá fún wọn fààyè ayé.